Shuaib, Ẹ kalẹ̀, ẹ̀ka lẹ́ṣẹ́ mùsùlùmí ni Mùsùlùmí ni mí. kí ló fẹ́ bá a dá sílé ní. Ohun tí ń bẹ sọ kò pọ̀. Ok. Àti pé Ẹ ṣe máa gbé tó wà ẹ àbí? má bínú, ẹ̀mí gbẹ́tò yín. Alright. Ẹ má bínú sí èdè Yorùbá mi, kò fi bẹ́ẹ̀ clear. Ohun tí ń fẹ́ sọ ni wípé títí àwọn Yíbò tí wọ́n bá ní Chineke, kí ló mean? Àìsàn ọmọ Yíbo mi báyìí. Àìsàn ọmọ Yíbò àmọ́ ó mú ìfún Chineke náà ni. ó yẹ kẹ́ lè wà familiar pẹ̀lú èdè yẹn. Tó bá ní Chineke ó mú ìfún bóyá ó ní nǹkan kan tó jẹ́ bíi èrè wọn àbí nǹkan kan tó máa ń pè bẹ́ẹ̀ ni. Wọ́n máa ń pè ní àmọ́ Chineke. túmọ̀ ẹ̀ Chineke yìí ṣe Chineke. Èdè wọn ó means pé Ọlọ́run. Irọ́ ẹ̀ lè tó èdè wọn èyí tórúkọ. Wọ́n torúkọ. Chineke ṣe máa mí ní Ọlọ́run. Ó mean pé Ọlọ́run ni. Sùwáìbù tẹ́ ń jẹ́ nísìsiyìí tó bá lọ sí Amẹ́ríkà nísìsiyìí Sùwáìbù náà ni. Shuaib ni. Ẹ lọ sí China nísìsiyìí Sùwáìbù náà ni. Amúnitùmọ̀. Kò sí ìtumọ̀ lẹ́fẹ̀ẹ́ túmọ̀ ó lè jẹ́ pé bóyá tó bá ní ìtumọ̀ tó lè ní ni pé bóyá bí ọ̀bẹ so wọ́n ń bíbá yín nísìnyí ní Germany wọ́n máa ń pe ọ̀bẹ ní mẹ́sà ẹ̀ understand ilẹ̀ Yorùbá máa ń pè lọ́bẹ ní English wọ́n pè ní knife so ọ̀bẹ ni nǹkan tó ń lò ní bẹ́ẹ̀ orúkọ èèyàn àbí orúkọ nǹkan kan bí igi ìgbá nísìn tẹ́ bá lọ sí ibòmí tó bá jẹ́ pé the same igi ìgbá yẹn gangan ló kù ẹ lè pe igi fruit ní igi ìgbá náà Kò lè igi jẹ́ ìgbá bẹ́ẹ̀ ìṣe àmọ́ igi ìgbá èdè míì. ẹ lè tú. Èdè míì wọ́n lè pè ní nǹkan kan àmọ́ èdè Yorùbá ó lè túmọ̀ sí ìgbá. Tó bá ti níbẹ̀ ìlú mélòó náà ti ní igi ìgbá ní Áfíríkà wa yàtọ̀ sílẹ̀ Yorùbá kò Wọ́n lè fún wa kọ́mọ̀ lórúkọ igi ìgbà nílẹ̀ Lárúbáwá. ẹ lè fún wa Kí lórúkọ igi ìgbá nílẹ̀ Lárúbáwá Èmi ò mọ̀ nílẹ̀ Lárúbáwá. àbí igi ẹ̀mí. Kí lè máa ń bèrè orúkọ yìí sáwà jẹ́ gẹ́gẹ́ bí Yíbò ni. Èdè Ẹ bá ti Yíbò lórúkọ igi ìgbà so ẹ lè on tẹ̀sí wá. translate orúkọ Mo so tẹ́ bẹ́ẹ̀, name mo is tẹ́ name bẹ́ẹ̀. mo ẹ Eléyìí jákànbí jẹ́ ọlọ́ba nísìnyí péjì. lọ sí Korea àkànbí ọlọ́ba náà ni òun change ẹ̀ Ohun tí péjì wà fún ni pé ká máa dára wa lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ ni Ohun tí mo bá béèrè ẹ sálẹ̀yìn ọmọ túmọ̀ rẹ̀. a sọ pé àmọ́ túmọ̀ rẹ̀ ẹ má sì wá gbọ́ Chineke is a Chineke wọ́n translate orúkọ Kì í ṣe orúkọ. ni Chineke kì í ok ṣe sí orúkọ. èdè ni àbí Èdè ni. tó bá jẹ́ èdè ó lè nítumọ̀ Èdè ìtumọ̀ rẹ̀ pé Ọlọ́run. no kò Èdè sọ Yíbò náà ni. Ẹ béèrè lọ́wọ́ Yíbò yín tó bá jẹ́ neighbor yín. kò sọ náà èmi ò ní ìbò tó jẹ́ Kò lè tó lọ́hùn brọ́dà mi. Ohun tí n fẹ́ fàyọ́ ń bẹ̀ ni wípé ọ̀rọ̀ tèmi ń sọ lọ. So, Àwọn nǹkan kan ń bẹ lérí péjì yìí tẹ́pẹ́ máa ń ṣe. Lóòótọ́ ẹ wà entitled sí opinion yín. Àmọ́ kò sí ẹ̀sìn tó mọ́. Bẹ́ẹ̀ tí ń ṣe ifá yín nísìn tẹ́pẹ́ ifá lẹ́yìn sí nísìn. Mo lè criticize ifá yín. àti sọ fún yín pa ń ṣe nǹkan kan ẹ̀yin lẹ́kan that is your own assumption. Mi ò ẹni tági wá sífà mi ò follow péjì yìí. Mi ò sábà rí péjì mọ̀kẹ́ wọ́lá lẹ́yìn náà torí mo wà board. kíbù lẹ́ ń lọ gọgọ ẹ jí ká mọ ibi tẹ́ ń lọ Ibi tí mo ń lọ ni wípé àwa lè sọ fún yín pé sì gidi làlá tó Bí lápá tẹ́ wá wà ọwọ́ mọ́ ẹ sí gidi ní. Àmọ́ eléṣe jẹ́ ohun tí àwọn Arabic mean ní èdè Allah ni pé ó mean sí pé Ọlọ́run. kò mí pé Ọlọ́run ẹni Ọ̀dọ̀ sùúrù tí yóò lè brọ́dà jẹ́ mi sí gidi. ẹni sùúrù ọmọ ìlú ìyá mi ẹni sùúrù Allah sì gidi ni Ó lè jẹ́ sí gidi. ẹni sùúrù sọ́lọ́run Elédùmarè sí sì gidi ni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ́ jẹ́ Èmi ò fi bẹ́ẹ̀ mọ̀ ẹ̀ kàn pa èdè Yorùbá. ẹ̀kejì ẹni sùúrú Torí mo sì Allah wà èdè tí mo lẹ́sìn gbọ́ tó Allah lẹ́sìn. lọ́ta ẹni sùúrù Allah ní ẹ̀sìn Allah lọ́ta Mm. sọ́lọ́run lọ́ta Ọlọ́run lọ́ta. so Allah lọ́ta Allah ní káfí ó ní káfíru Ó ní káfíìrù. yes Ọlọ́run ò lọ́ta Allah Èsì ńkọ́? lẹ́sìn Ọlọ́run ò lẹ́sìn sìgìdì làlá Allah lẹni tí bá ń ṣe Islam tí ò bá ṣe mọ́ kí wọ́n pa Allah lọmọ tó bá jalè tó bá mu kò bá àjọkùnrin kò bá àjọbìnrin kó gé ọwọ́ ẹ̀ Mhm. Allah ní tóbìnrin tó wà nílé ọkọ bá ṣe sìná tó bá mu kán rì mọ́lẹ̀ kan sọ lókò pa Allah lẹni tó bá mu tí lákọ̀ọ́kọ́ kan náà ẹlẹ́ẹ̀kejì kan náà ẹlẹ́ẹ̀kẹta kan náà ẹlẹ́ẹ̀kẹrin tó bá mu kan pa ẹ jọ brọ́dà mi sọ́lọ́run lè sọ gbogbo ọ̀rọ̀ yẹn Ọlọ́run ò lè sọ. so kí ló kan Ọlọ́run pé ẹni ọmọ kan jalè Ohun tó wà ń bẹ̀ ni olè ojú wípé kòkòrò ní máa ń bá yẹn débi olè ohun tó wà ń bẹ̀ ni wípé kò sí nǹkan tó wà nílé ayé yìí tó ní advantage tí kò ní disadvantage. exactly Kódà kẹ́yìn máa jẹun lájẹjù ó níbi tí ó padà fi sí.
inú máa gbé ni. bí láyé ṣe rí nìyẹn eléyìí ṣe ń jẹ́ bí ohun tẹ́wé ní sí pé ń pé tí ẹni tí wọ́n ti fẹ́ sílé tó bá ṣàgbèrè bí kí wọ́n lẹ̀ ló kò pa lóòótọ́ kò wá fẹ́ àmọ́ kí ló wá ìdí àgbèrè. ìdí tá a wá fi blame Allah lélẹ́yìí ẹni tó bá lọ ṣe àgbèrè sálà ló yẹ kó dá ẹjọ́ rẹ̀ ni sálà ní Fẹ́mi Fálànà kì í sálà Fẹ́mi Fálànà. ẹ mọ̀ pé Allah ó rí dínkù ara ẹ̀ pẹ̀lú kàrámọ̀ tí Kùránì fún Allah nínú Kùránì. ẹ jẹ́ kí n sọ ó wá fi àwọn ọ̀rọ̀ táwa ń kà nípa rẹ̀ yẹn ó wá fi ń rí dínkù ara rẹ̀ pé ẹni tó jẹ́ bí olórí ẹbí fún wa gan lágboolé wa ọ̀bọ̀lọ̀mọ́ dárú ẹjọ́ tá là ń dá ẹ̀. Mr. Kanbi tí ẹ bá fi nǹkan yín kalẹ̀ bí fóònù yín nísìnyí ẹ fi fóònù yín sórí tébù o lè wá o lè wọlé ó mu kí àwọn ará àdúgbò kún wá máa sọ fún yín pé clayton náà ti fi fóònù yín sórí tébù so make sense. kò make sense orí tébù mi ni mo fi sí ọ̀dẹ̀ make sense o lè lọ sí ojú kòkòrò tó lọ jalè bẹ́ẹ̀ kí ló kún àlá ń bẹ́ẹ̀. ohun tá à ń sọ kò yé. the same thing lájọ ń sọ èmi ni mo ní fóònù mi. ẹ̀yin lẹni fóònù yín. mo dẹ̀ fi sórí tébù mi. o lè dẹ̀ wọlé wá ó jìn. àwọn yẹn sọ fún òun ló lè tí n bá múrú olè yẹn mo lè lọ fà á fún ọlọ́pàá àwọn náà máa sì dájú lórí ẹ̀ ọ kọjá pé bóyá community wa a ṣe jungle justice fún. lórí rẹ̀ so bẹ́ẹ̀ kí ló kan nǹkan ibi tá à ń lọ lélẹ́yìí brọ́dà mi kí ló kan àlá nípa pé èèyàn jalè tálà wá sọ̀rọ̀ ẹ̀ di Fẹ́mi Fálànà tó ní kó gé ọwọ́ ẹ̀. eléyìí ń jẹ ẹ jẹ́ ká gbé ní eré ọ̀rọ̀ Yorùbá. àbí Fẹ́mi Fálànà kì í ṣe adájọ́. adájọ́ ni sani kò sí adájọ́ kíní ni a máa lò yẹn èyí tó fún Nnamdi Kanu ní prison yẹn tó fún ní life imprisonment yẹn kí lórúkọ ẹ̀mí mo ti gbàgbé. ẹ jẹ́ ká gbé nílànà ti Yorùbá tí wọ́n bá mú olè ládùúgbò tó máa lọ hand over rẹ̀ fún baálẹ̀ bí àwọn baálẹ̀ àdúgbò nígbà ọ̀yà baálẹ̀ o. ṣé ká gbé Allah sípò baálẹ̀ àbí. ẹ jẹ́ ká gbé sípò baálẹ̀. òkè Allah gan baálẹ̀ ju Allah lọ torí baálẹ̀ gan rí rẹ̀ pé jórí Allah lọ. ẹ jẹ́ ká gbé síbẹ̀ opinion tí yín nìyẹn tábà gbé sí eléyìí ṣe ń jẹ torí Muslim làwa èmi Muslim lè mú ṣe wáyé wọ́n dẹ̀ bí mi sí ni mo kà á tẹ́ pé mo mọ nǹkan tó wà nínú rẹ̀ kí n tó máa ṣe tẹ́ ń bá rí Christian nísinsìnyí tó di Muslim ìmọ̀ ń kà sí ẹni tẹ́ pé èrè rò pé ni tí bá dẹ̀ ti ń ṣe fá nísinsìnyí tó di Muslim. opinion yín ni ìkan tí mò ń béèrè lọ́wọ́ yín ni kẹ́ dáhùn. Allah sọ pé ẹni tó bá jalè kan gé ọwọ́ ẹ̀ Allah lóbìnrin tó bá ṣe ṣìnà kan pa Allah lẹni tó bá mu ọtí kan pa àkọ́kọ́ sálà ló ṣe ọtí ni ṣé mọ̀ pé inú sẹ́ǹsì wà láti jẹnẹrétì ọtí ẹni sùúrù ẹ̀kejì Allah ò wá rí ẹjọ́ dámọ́ ọ̀sọ̀ rẹ̀ dádájọ́ ó ní ẹni tó bá kúrò nínú ìsìlámù kan pa ṣẹ́gbẹ́ òkùnkùn lẹ̀sìn ìsìlámù ni ó ní Christian ó ní ẹgbọ́n ẹwọ ayàkúrà náà gbé síta yẹ máa fojú ẹgbẹ́ kẹka ọ̀tẹ́ bá jẹ́ Muslim Allah ní ọ̀tá Júù ẹni sùúrù Júù ọ̀tá Allah ní Christian ọ̀tá Allah ní Allah dẹ̀ lòun dá ayé àtọ̀run ó ní kẹ́ mọ́ bá wọn jà torí pé Allah ẹlẹ́gbẹ́ òkùnkùn ni ìjà lọ́dún ìjà ló sì ni. gbogbo ilé yẹn ẹ̀yin lẹ fọ́ọ̀mù ẹ̀ fúnra yín. ok ẹ bá wa ka Quran yìí ká àrọ́jọ́ musolókun Quran 9 kọ́ yìí ni verse 123 ẹ bá wa kà. ohun tí mo mọ̀ mi ò lè máa dára mi láàmú. torí àwọn tó ń wò wá ẹ mọ̀ pé ilẹ̀ ń kílèmù pé Allah opinion kìíní kan ẹni tẹ́ máa ń ṣe Christian ẹ̀ máa wò bí ẹni tó rírì o pé ẹ̀yin tẹ́ wà ń ṣe Muslim ń sìn ẹ bá ka Quran yìí káwọ́ báyà pọ̀ dà lẹ́yìn. ẹ má change ohun tí mo sọ ni pé ẹni tó ń bá bí sínú Muslim. ẹni tẹ́ bá rẹ́ni tó ń ṣe Christian ẹ̀ máa rí bí ẹni tó rírì o pé. No be wetin I talk be that. Don't change my words. Mo ní ẹni tó ń bá bí sínú Christian tí mo wá rí pé ó padà join Muslim mo máa rí bí ẹni tó rò pé ni. Ohun tí mo wí nísinsìnyí nìyẹn. Screen record àwọn yẹn screen record rẹ̀ ẹ padà gbọ́ ohun tí mo wí nísinsìnyí nìyẹn. ẹ máa gbọ́ ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ yóò mọ̀ kí o kò mọ ẹni tí ó ń fọpọlọ dà yín láàmú. ṣé èmi ni mi ò mọ kéwú. wọ́n fọpọlọ dà yín láàmú ni ṣé bẹ́ẹ̀ rí tó ní kẹ́ka kéwù yẹn kò mú ní. ẹjọ́ ẹja bẹ́ẹ̀ lomi sọ̀rọ̀ bẹ́ẹ̀ dàbí. bí mo wá mọ kéwú ṣé mi ò lọ skul.
ṣé ohun tó ń gbé sí àìsí mo school lẹ lọ translate ẹdẹ ní English lẹ lè kà àwọn òkè ní time ẹ̀ka pẹ̀lú ìbò bẹ́ẹ̀ máa ni pẹ̀lú bẹ́ẹ̀ ni ẹ má sọ pé mi ò lọ lẹ́kọ̀ọ́ àbí mi ò bíga pé mi ò sound ohun tó bá kọ ní Arabic tí mi ò bá mọ̀ mo lè wo English tẹ́ pé màá translate rẹ̀ ó yẹ dáhùn tẹbi ohun tí mo fẹ́ sọ fún yín ni pé ẹ bá wa ka English ẹ ẹ má jẹ́ sọ ká kankan English ẹ fún wa ohun tí mo fẹ́ sọ fún yín ni pé ohun tí mo ti ẹ mọ̀ má sọ tẹ́lẹ̀ kankan fún wa bí arákùnrin yẹn ka kínní ìgbà yìí máa ń ṣe ń bí nìyẹn ohun tí mo ti mọ̀ ẹ tẹ́lẹ̀ kà á tẹ bá lè kà á tẹ bá lè kà ẹ bọ́lẹ̀ èwo ni kí n kà ń bẹ̀ àwọn èèyàn pọ̀ sáré tó fẹ́ wá sókè yẹn èwo ni kí n kà ń bẹ̀ English yẹn ṣé ó ohun tó wà bí lójú ojú screen yẹn lẹ́fẹ̀ẹ́ kí n kà bẹ́ẹ̀ ni ká ẹ bá wa tún tá là sọ mbẹ. ṣé ibi O believers yìí O believers find the disbelievers around you and let them find fairness in you and know that Allah is with those mindful of him. Gbogbo àwọn kẹtẹ eléṣe ń jẹ ohun tí wọ́n gbé sí ilé bíi ẹ jẹ́ kí n gbé sẹ́ńtẹ́ǹsì kẹwàá fún yín torí mi ò fi bẹ́ẹ̀ sound mi níbi Yorùbá ohun tó fà nìyẹn. ká ní English náà à ń gbọ́ yín àwọn náà gbé ìbò díẹ̀ díẹ̀. Nísìnyí mo kà á yìí àbí ohun tẹ́lẹ̀ nǹkan lẹ́kọ̀ọ́ mo ti kà nísìnyí. tí Allah ló ń sọ̀rọ̀ níbí báyìí ni àbí Satan. Mi ò mọ̀. no ẹ sọ ẹ bọ̀dọ̀ sọ sí Allah ló ń sọ̀rọ̀ níbí ni àbí Satan. Ohun tí mo fẹ́ fàyọ bí ọ̀rọ̀ fún yín mo fẹ́ fà jáde bí àwọn ọ̀rọ̀ yìí fún yín ni pé nísìnyí báyìí bí nǹkan kan ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí mi ò mọ̀ mo fẹ́ gbé kalẹ̀ nǹkan kan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí bí kẹ́yìn wa kó wá bá wa níbi tá à ti ń ṣe nǹkan lọ́wọ́ bí wọ́n ní pé èmi ní kí mo gbá ẹnìkan lójú. ẹ ní sùúrù ta ló ń sọ̀rọ̀ sálà ló ń sọ̀rọ̀ bí ni àbí Satan. Mi ò mọ̀ síbẹ̀ ilẹ̀ post rẹ̀. torí pé Quran ní tẹ bá ní Quran lọ́wọ́ ẹ lè sí Quran yìí gangan Quran paper yìí tó wà lọ́wọ́ yìí ẹ̀sìn fásitì Quran yìí Quran tó wà lọ́wọ́ yìí ẹ̀sìn òun náà ló wà níbà mo tẹ post ní so ìbéèrè mi wá ni pé sí Satan ló ń sọ̀rọ̀ ń bí àbí Allah torí ẹni tí ń sọ̀rọ̀ bíbá yìí ó máa jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Kò lè jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Ó máa jẹ́ ẹni tó sọ̀rọ̀ nínú Quran yẹn tó sọ̀rọ̀ níbi Quran yìí ó máa jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn apààyàn. Tí ẹ̀yin ó lè jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn torí tó wà bẹ́ẹ̀ ni pé fún gbogbo àwọn táwa bíbá lábàárò ẹlẹ́gbẹ́ òkùnkùn lẹni tó sọ̀rọ̀ apààyàn. Ohun tó wà bẹ́ẹ̀ ni pé ohun mo fẹ́ sọ fún yín ni pé ìgbà tó níwọ̀ ìwọ́ dá ayé àtọ̀run tó lè dá ọkùnrin tó dóbi tó dẹ́ni bọ̀dì tó wá ní ká mọ bára wa jà torí pé àbá sí ẹ̀sìn tí wọ́n fi rẹ́mọ̀ mọ́dú wá ìgbà tá ń bọ̀ láyé ò fi kọ ẹ̀sìn yẹn pẹ̀lú làwọ̀ wa yìí ó wà nù Quran adílé ayé la bá ìlà yìí. Quran tẹ́ ẹ mọ̀ ó wà nù rẹ̀ Ọlọ́run sọ pé tó bá wu òun kún wọn. àyàmọ́dé lékèsẹ́ wà ń bẹ̀sẹ̀ ní táìmù láti bẹ́ ni yìí sọ̀rọ̀. mo wà bẹ́ẹ̀ wọn àti ìtú eléyìí ẹ kọ́kọ́ tú eléyìí kan fò kiri ni afẹ́fẹ́ lómi sọ̀rọ̀. Ìwọlẹ̀ ní kí n túbẹ̀ ṣé èyí tí mo kà yìí ṣé O believers tí mo kà nǹkan yìí. tẹ́ tú yẹn náà ni kẹ́ ẹ ṣáà ti kà á ẹ ṣáà balẹ̀ ẹ ṣáà lè sọ pé nǹkan tẹ́ ẹ kà kò yé yín nǹkan tẹ́ ẹ ti kà á. Mo ti kà á náà mo kà á mo rẹ̀ mo tó wí ń bẹ́ àmọ́ mo fẹ́ sọ fún yín ni pé kí ló wí ẹ má ohun tí mo kà yín nísìnyí bí kẹ́yìn jump into conclusion ni bẹ́ẹ̀ ló ṣe rí. ẹ sọ fún wa kí ló wà ń bẹ̀. Ohun tó wà bẹ́ẹ̀ ni pé example ni màá fún yín. Irọ́ o kí ní nǹkan tẹ́yìn ká níbi bẹ̀ ní kẹ́ ẹ sọ. Tí mo kà ń bẹ̀ ohun tí mo kà ń bẹ̀ ni mo fẹ́ fún yín lé example rẹ̀. Ẹ lè fún wa nǹkan tẹ́ ẹ ká àti ìmọ̀ ẹ lè fún wa lẹ́sàn fún nǹkan tá àti ìmọ̀. Ibi example tí mo bá fún yín lẹ́fì mọ ohun tí mo kà. Ẹ já bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ ẹ ṣe é darapọ̀. àfa tó bá wà ní comment section ẹ ṣe àìkan gbé yín láti comment section ẹ kálẹ̀ à ń gbọ́ yín o. ẹgbẹ́ òsókè wa ń gbọ́ yín o. orúkọ tèmi ni Abdulrasheed. Ẹjọ́ mo ní ìbéèrè tí mo fẹ́ béèrè ni o. Ṣé kí n go ahead? Go ahead. Àkọ́kọ́ kí ètò láyé mo kí yín dẹ̀kun àkọ́bí ọlọ́ba mo kí yín. Ọdún náà lórí platform yìí mo ti pẹ́ tí mo ti join platform yìí náà. Ọdún náà nígbà àwẹ̀ yẹn ni mo join ni mo mọ platform yìí. But ó ní ìbéèrè kan tí mo kàn fẹ́ béèrè tí ò yé mi tí mo fẹ́ béèrè lórí ìbéèrè ni pé mo ti máa ń gbọ́ gbogbo ohun tẹ́ máa ń sọ láti ọjọ́ yìí bóyá ànábì this and that Allah ṣe gidi ní o gbogbo ẹ̀. So mo fẹ́ béèrè bí kan tí ò yé mi fẹ́ kò wá tó máa ń ṣe nǹkan bí láti ìgbà tí mo ti join tí mo ti máa ń tẹ̀lé program yìí. ẹ béèrè ẹ ti sọ pé ẹ fẹ́ béèrè a ní kẹ́ béèrè a tún repeat. Ìbéèrè tí mo fẹ́ béèrè pé bóyá ṣe máa ń sọ pé Allah pé ṣì gidi ni ṣé mo mọ̀ bí ẹ rí gbọ́ pé téèyàn bá bímọ ọmọ ti mú Kùránì wáyé tó bá jẹ́ pé bí ẹ̀rùn ẹ̀sìn Islam yẹn pé kò jẹ́ pé ẹ̀sìn tó jẹ́ pé Ọlọ́run mọ̀ sí bí ẹ̀ sọ pé Allah kì í ṣe Elédùmarè
wọ́n ti bímọ orí tá a gbọ́ ọ̀dọ́ mi ò rí bọ̀ tá a ti gbọ́ dáadáa pé tó mú Quran wáyé ní àkọ́kọ́ denege a ti rí àwọn oríṣiríṣi bí a ti á pé omi ó kọ ṣe yẹ kí n dáńdọ̀ tó kọ omi tó kọ láyé tó kọ aláwọ̀ tá a ti rí ta máa ń rí lápẹẹrẹ pé bóyá lára ẹranko lára ògiri bẹ́ẹ̀ lọ gbogbo pé tí tó bá yẹ pé Ọlọ́run Elédùmarè tẹ̀yìn sọ yẹn tó bá náwó sí ṣé àwọn nǹkan mẹ́rin ṣé yẹ kó máa tó yẹ kó Ọlọ́run Elédùmarè ṣe yẹ kó náà at last abáṣe máa ń sọ most especially ẹ̀yin ètò láti máa sọ pé àtẹwọ́ labálà àmì tó kọ́ ẹ wo orú ọmọ tí mo tà sọ nísìnyí pé ó wá ilé ayé nísìnyí ó mú Quran wá ṣe mọ̀ pé nísìnyí eléyìí àti ọ̀dọ̀ Ọlọ́run Elédùmarè ló ti wá láti tẹnubọ̀ ó mú Quran wá ẹ wo example ẹgẹlẹ kẹta tí mo fẹ́ sọ orú ẹnìkan ṣé òkúta máa tó popular dáadáa ní Nàìjíríà yìí ó ní ṣé ò Jamiu àmì Ọlọ́run bá ṣe máa gbọ́ tó ẹni tí mo sọ yìí sìn ṣáìdì àdúgbò wa ló ń gbé kò jìnnà sí àdúgbò wa níbà yìí ṣáìdì ọ̀nà Alágbàdo ní Èkó ló ń gbé so inú ọkọlé sọdẹ ti kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ tó tẹ̀ máa sọ nígbà tí ọdún méjì wọn kọ́ wọn kéwó tẹ̀ mọ́ kéwó wọ́n mọ̀ tó dáàbò náà tẹ́yìn bọ̀ tẹ́ mọ̀ tẹ́lẹ̀ explain àárín yẹn fún bí ó ṣe sọ mẹ́ta yẹn náà kí n kọ́kọ́ dánu dúró fọ̀dà ó sì ní àwọn question fẹ́ béèrè but ẹ̀kọ́ lè bá mi expatiate ọ̀rọ̀ mẹ́ta yẹn náà kí n kọ́kọ́ gbọ́ náà. èmi mọ̀ pé ẹ ṣe béèrè everything mo ti ń kọ́lẹ̀ tó bá jẹ́ 10 náà ni ẹ béèrè owó ẹ̀ ẹ kí n dúró lórí tó mẹ́ta bá yẹn jẹ́ náà 10 náà ni question yìí mo pẹ́ kẹ́ béèrè owó ẹ̀ mo ti ń kọ́lẹ̀ kí lẹ wí ẹ ká dúró lórí bẹ́ẹ̀ náà ẹ dá mi lóhùn. ká sì dúró náà ok. ọdún náà mo ní ẹni but mi ò fi bẹ́ẹ̀. ẹni ọmọ kékeré kan ó mú Quran wáyé àbí. n sọ pé máa gbọ́ sí ẹ̀sìn ẹ̀rù yẹn gbà yẹn nígbà ọ̀rọ̀ tí mo sọ yẹn. ẹ ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ mi ò jẹ́ wá gbọ́ ẹ ṣàlàyé fún wa. ọdún náà ó ṣẹlẹ̀ tó pé kódà wọ́n ta kíṣẹ́ tiẹ̀ wọ́n ṣe fídíò ẹ̀ that was maybe 2010 or 2011 ṣá 2010 or 2009 or something bí ẹ̀ ló ṣàṣẹlẹ̀ ṣá mo sọ pé tẹ́yìn bá mọ̀ àwọn tó wà ní comment section àbí tó máa ń gbọ́ mi alẹ́ tàṣà ọmọ testify ọ̀rọ̀ tí mo sọ yẹn tó mọ̀kọ́ tó mú kùn á wà yé nígbà yẹn kódà àìfà Shehu Buhari mọ Musa ló wá ṣe ọjọ́ mẹ́jọ nígbà tí mo sọ wọ́n ṣe kíṣẹ́ jáde ló wá ṣe kò mọ̀ ọmọ yẹn náà lọ́dún náà lọ́n gbà yẹn bí ṣe gbọ́ gan sí àwọn ìyá ọmọ yẹn gan Christian ni wọ́n. Christian ni wọ́n. bẹ́ẹ̀ ni nígbà yẹn lọ́n bí ṣe gbọ́ níbo sinẹ́rò yẹn gbà yẹn. àwọn ìyá yẹn á sì di Muslim báyìí àwọn ìyá yẹn wọ́n gbọ́dọ̀ ti di Muslim báyìí. of course wọ́n kàn wá sí Muslim lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni. lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni. kò easy o kíyàn tó lè prophet lọ́mọ yẹn gan máa jẹ́ tó bá jẹ́ pé mójútó ni torí pé ọmọ tó lè gbé Quran wáyé ṣe mọ̀ pé ọmọ yẹn wá jíṣẹ́ ni àbẹ́rò bẹ́ẹ̀ ni torí bẹ́ẹ̀ ń sọ iná mò ń rò ó ṣe wà ń bẹ̀ báyìí ọmọ Fálọhùn. of course mo wà pẹ̀lú yìí. àbẹ́yìn òòrò ó lọ síbi pé ó lè jẹ́ prophet ni. ó lè jẹ́ alága. ẹ má bínú ẹ mọ̀ ọpọlọ tèmi ṣàpù gan bẹ́ẹ̀ ti ṣe ìròyìn mi tún ti bá yín rò lọ fà gan because ọmọ tó lè di odidi Kùránì wáyé mọ́mọ́ gan wọ́n sọ kalẹ̀ fún lẹ́yọ kọ̀ọ̀kan mo rò pé mọ́mọ́ gan wọ́n fún díẹ̀ ni wá módi díẹ̀ wáyé lẹ́ẹ̀kan náà. ọ̀rọ̀ tí mo sọ yìí ṣe gbọ́dọ̀ ètò láyé bàbá ètò láyé bàbá ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ lọ ṣe investigation pé a ti máa parẹ́ pé iná orí láti fi kọ́ lé nu ẹnìkan sọ nǹkan báyìí pé ṣó ṣẹlẹ̀ nígbà akúrò mẹ́fà dà yẹ maybe 2010 29. ta ni Mr. Alex ẹjọ ẹ mute Mr. Alex jàre bí ìgbà wo ni nǹkan yẹn ṣẹlẹ̀ náà ó kẹ ẹ̀rántí ọdún yẹn mọ́. But I remember that was maybe 2010 29 ìyá ẹ̀ ló ṣẹlẹ̀ ọtí mo sọ yìí ẹni tó bá ọtí mo sọ yìí ṣé Buhari ọmọ Musa ló wá 29 2010 yẹn ló ṣẹlẹ̀ ọmọ yẹn ó bí mu ẹ̀ ṣé Buhari ló wá ṣe wá sí ibi kó mọ́ ọmọ yẹn ọmọ wa kọ́ ọmọ yẹn jáde. bẹ́ẹ̀ ṣé Buhari ọmọ Musa ló wá kọ́ ọmọ yẹn ó sì ní ìṣẹ̀lẹ̀ jáde tó tà dáadáa. tó ní gi yẹn wá ń kọ́ ibo lòun ti ṣẹlẹ̀. àbí ilẹ̀ sọ sí tí ó máa ń ṣọ́ aláwọ̀. torígi tó máa ń ṣọ́ aláwọ̀ ẹ̀. sá. torígi tó máa ń ṣọ́ aláwọ̀ yẹn bí ó máa ń ṣọ́ àti pé àwọn yà ẹ máa gbọ́ mi sà ìyẹn a máa ń gbọ́ dáadáa bí àwọn miracle lóríṣiríṣi ìpè ya nísìnyí ibi tèmi wà nísìnyí ṣe ń gbọ́ ọtí mo sọ ti pẹ́ náà Èkó lèmi wà
mo kàn ti máa pé kí n máa pàdé gbé opposite kí n máa mọ̀ èmi ò lè dáwọ̀ jà àwọn jẹ́ àǹfààní pé ńlá náà lábẹ́ yẹn jẹ́ mi pé mọ́ tó omi tó. ní òde ó dàbí odò náà ni o tó ń ṣo láì. èmi ò jẹ́rú àwọn àǹfààní yẹn èyí ti ṣoríire nìyẹn o tẹ bá fi lè fojú kan gi tó kọ àlà kò easy. rárá o ètò láyé ṣé à ń gbọ́ mi èmi ò wá ṣé à ń gbọ́ mi ètò láyé ṣé à ń gbọ́ mi sà. pẹ̀lú yín o. ẹ ṣe à ń gbọ́ èmi ò sọ pé gbogbo ẹgbẹ́ yóò dé láǹfààní yẹn ibi yẹn ti ṣe fún mi ló ṣẹlẹ̀ I'm not here for that nǹkan fẹ́ wá explanation tó wà tàbí mo mọ̀ pé kì í ṣe pé ẹ fi ń yọ̀ mí mo mọ̀ pé yọ̀ mí ẹkùn. èmi kàn fi wá pé tó bí àkọsí ìgbésẹ̀ máa ń sọ pé Allah wípé ẹ̀sìn gidi kan ni kíní kan ni kò ṣe Ọlọ́run Lédùmarè Quran ìwé ìtàn ní kíní kan kọ̀ọ̀kẹ́ mọ́ stop bẹ́ẹ̀ ṣá lẹ́sẹ̀ máa ń sọ yẹn so mọ́ pé orúkọ bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ definitely Ọlọ́run Lédùmarè táà sí pé mi mo believe ní pé fine bó ṣe bẹ́ẹ̀ sọ pé ọmọ Yorùbá nǹkan kan bẹ́ẹ̀ ṣá mo believe lórí gbogbo aspect yẹn but mo wá wò pé ṣú nǹkan bẹ́ẹ̀ definitely pé tó bá yẹ pé nǹkan bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ ó possible jẹ́ pé Islam fine àwọn àfáà kankan yẹn ti lè bàjẹ́ àbí kankan tó ti sọ but mo pé ẹ̀sìn tí Ọlọ́run bá lọ́wọ́ sí ni tèmi for my own belief ni o. but ní tèmi wá ń wò ṣe máa ń sọ láti. ẹ mọ tèmi wò igi yẹn gangan kí ló dé òkọ Ọlọ́run tó jẹ́ pàlà ló kọ. igi yẹn àti ìsílẹ̀ Yorùbá ni Ọlọ́run ló yẹ kó kọ. abẹ́mọ̀ ni èmi rò pé irú igi yẹn nígbà tó jẹ́lẹ̀ Yorùbá ni Ọlọ́run ló yẹ kó kọ. èmi rò pé irú igi yẹn sẹ́ Ọlọ́run ló yẹ kó kọ nígbà tó jẹ́lẹ̀ Yorùbá ni. Ọlọ́run ẹkí tí wọ́n bọ́ọ̀sì bọ́ọ̀bù sí ní ọdún tí mo fẹ́ sọ yàrá sí tọ́bí abí 6 years ago wọ́n bí ọmọ ọkùnrin náà èdè gínà tọ́ni pé ó mú ewé wáyé ọ̀rọ̀ tí mo sọ ọmọ ọkùnrin tó orúkọ ọmọ ẹ̀mọ́ ọ̀rọ̀ ṣe page fọ́mọ yẹn o lórí TikTok normal náà lórí Black Africa omewe wálé omewe wáyé tó yẹ pé ọmọ yẹn láti kékeré wà tó mú wáyé sọ́wọ́ ọmọ yẹn ti wá dá ìgbà tó yẹ pé ṣé à ń gbọ́ mi ó wá ṣe pé àwọn òbí. kí náà wá kọ sínú ewé yẹn. ètò láyé ó dùn pé ṣé à ń gbọ́ mi nǹkan tí mi explain lọ́wọ́ ìlàlẹ̀ ìkọ́lẹ̀ ń sọ yìí o. ẹdú ọmọ tó lè méwé wáyé ẹgbẹ̀jì ló máa jẹ́ gbò kọ́kọ́ wá èkéwé yẹn tó wá jẹ́wé àkókò ó ti túmọ̀ sí pé òun lọ́ọ́ bá a lú wọn nìyẹn àbẹ́ ẹ̀ mọ́rú ewé tó mú bọ̀. ètò láyé ní ìdààmú sí gbọ́ yín ẹ máa rí mo sọ pé alẹ́ yìí gbogbo àwọn pẹ́sẹ̀ àti dé tèmi fẹ́ mi di explanation but nǹkan mi lẹ́kọ̀ọ́ ọ̀hún tí a ti ṣe máa mú ọkùnrin àbí nǹkan kan lè mẹ́ka sí. ẹ bá wa ṣàlàyé ẹ̀ fún wọn ó yé yín so torí ìdí mo fi ní kẹ́ ẹ ṣàlàyé ẹ̀ fún wọn ẹ máa gbọ́ ṣẹ́rí tí mo fi ní kẹ́ ẹ ṣàlàyé ẹ̀ fún wọn ni pé torí bọ́n ṣe ń sọ̀rọ̀ yẹ àwọn náà fẹ́ lẹ́ẹ̀ ni so irú àwọn èèyàn báyẹn dẹ̀ làwọn mùsùlùmí máa ń wá irú àwọn èèyàn báyẹn ni mùsùlùmí máa ń rí nǹkan kó sí lórí torí wọ́n ti di pé níwọ̀nba bí tọ́lẹ̀ ronú dé ni wọ́n ń sọ̀rọ̀ dé yẹ wọ́n lọ́gbọ́n ṣùgbọ́n ẹ mọ̀ èèyàn máa ń wọ́ gbọ́kọ́gbọ́n náà ní sọ ẹ bá wa bá wọn sọ̀rọ̀ sókè bá wa fún wọn lẹ́kùnrẹ́rẹ́ àlàyé. ẹ̀yin náà ní tẹ́ bá wọn sọ mo fẹ́ tọ̀ ẹ̀yin ní tẹ́ bá wọn sọ fẹ́ lọ tọ̀. so ẹ máa gbọ́ ẹ sọ pé wọ́n kọ Allah àbí ṣé ó náà lè àkọ́kọ́ yín. mo ní àkọ́kọ́ ṣe máa sọ pé according to TMS bàbá máa ń sọ ó dùn pé mi ò bọ́ wọn bí wọ́n rẹ̀ púpọ̀ ṣe máa sọ pé ìwé yìí o Quran yìí o ìwé tán yánníbo ni as a story ni o kò sádùn àkọ́kọ́ ń bẹ̀ o wọn mọ̀ tó bí sílẹ̀ Yorùbá wáyé tó tẹ̀ mú Quran wáyé definitely Ọlọ́run Lédùmarè tèmi mọ̀ pé àtẹ́wọ́lá bálà àmọ́ ẹni tó kọ́ tó tẹ̀sí mú Quran wáyé definitely Ọlọ́run Lédùmarè yẹn ó lè mọ̀ definitely ẹ̀sìn yẹn Islam yẹn báwọn afákọ̀ọ́ṣe máa ń sọ o gbọ́dọ̀ máa ń gbẹ àwọn ìṣe Arabu Islami làwọn ṣe àti ẹ̀sìn Muslim làwọn ṣe o àwọn ṣe àṣà àti ṣe wọn lọ́hùn yẹn àbí something like that ṣá. All right. So yẹn number one number two again ẹ wá wo aláwọ̀ tó ti wọ́n sọ yìí pé lórí Quran ẹ jẹ́ ká mú níbi àkọ́kọ́ yẹn mi sọ lórí ẹ jẹ́ ká kọ́ mú níbi àkọ́kọ́ yẹn kó lè bá yé so ẹ sọ pé ọmọ mú àlùkùrán wáyé àbí. bẹ́ẹ̀ni tó popular dada ẹ lè ṣe investigation lọ́wọ́ tí mo sọ yẹn bẹ́ẹ̀ni gbogbo wa náà la máa ń gbọ́ even nǹkan tó ṣẹlẹ̀ gan of recent ṣùgbọ́n ṣe mọ̀ pé Quran nígbà ṣe mọ̀ pé China ni wọ́n ti máa ń print Quran ìwé ni Quran wọ́n dẹ̀ máa ń print ẹ̀ ni so tí èèyàn bá fẹ́ mú nǹkan wáyé kì í ṣe nǹkan tí wọ́n ń print nílẹ̀ China kò sí printing press ní òde ọ̀run
ṣe ti understand ó kọ́ dàbí kẹ́tọ́ pé wọ́n bí ọmọ ó mú abọ́ wáyé wọn ṣe abọ́ lọ́rùn wọn dẹ̀ ṣe ọ̀bẹ lọ́rùn ṣe understand so China ló ń print Quran and then tẹ́ bá fẹ́ understand the fact yìí ṣé ẹ̀yin ti gbọ́ apart from ní Nàìjíríà ǹjẹ́ ẹ̀yin ti gbọ́ pé nílẹ̀ China Saudi Arabia and other part of the world kí wọ́n bí ọmọ mú Quran wáyé rí lẹ́yìn Nàìjíríà. Ṣe máa gbọ́n tí mo sọ yìí wọ́n tí mo sọ yìí gbọ́n mo sọ pé ó ṣẹlẹ̀ lẹ́yà bí ó ṣẹlẹ̀ lẹ́mẹ̀ta lẹ́mẹ̀rin ó yé mi sẹ́ ẹ̀yẹ́ kan dáhùn kan tí mo sọ yẹ. mi ò gbọ́ lẹ́yìn tó ṣẹlẹ̀ ní tó ṣẹlẹ̀ tí ojú táwa rí tó yẹ kí wọ́n tètè sí kó ṣe kó mọ́ ṣe fẹsẹ̀. ẹ bá mi rí àwọn ọmọ yẹn bá mi kí ẹ máa gbọ́ kí àwọn ọmọ yẹn tẹ bá mi. so mo kàn fẹ́ try láti jí yín lọ́pọ̀lọ́ ni ṣe understand so níwọ̀nba ìgbà tó yẹ pé Nàìjíríà nìkan lè ti ń gbọ́ nǹkan jẹ torí kí wọ́n mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yà wọ́n kúrọ́ fún wọn lè dá ronú nǹkan tí wọ́n bá dẹ̀ ti gbọ́ nìkan ni wọ́n ń sọ nǹkan ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yín oyè yín kò sí nǹkan tó ní kẹ́ má lọ sí ilé ẹni yẹn gangan kẹ́ mú Kùránì yẹn kẹ́ wá ṣí ṣe understand kẹ́ ṣí kẹ́yìn náà kà pé ṣé wọ́n kọ made in China síbẹ̀ àbí wọn kọ́ síbi bẹ̀ ẹ ní láti wà ṣọ́ kẹ́tì ẹ̀mọ́ writing tí wọ́n ń lò lóde ọ̀run pé ṣé writing ilé ayé náà ni wọ́n ń lò lóde ọ̀run ṣé kìí ṣe páálí ìwé ilé ayé náà ni wọ́n fi ń ṣe náà lóde ọ̀run ẹ̀yin náà máa ní láti gbọ́ pọlọ kalẹ̀ ṣe understand but tẹ́ bá ti lè pé ẹ̀ bá ti lè gbọ́ pọlọ kalẹ̀ tó yẹ pé nǹkan tẹ́kàn sọ fún ilẹ̀ yìí náà ń gbà so that means pé ẹ máa kú sọ́wọ́ dáadáa. wọn sọ lè yí ọkọ táwa rí ta ṣé kí sẹ̀tẹ̀ jáde ní o. ó yé mi o náà so ẹ mọ̀ kí nǹkan tó ń pè ní fíìmù ni wọ́n pè é so nǹkan tó ń pè ní film trick ni wọ́n ṣe fún yín yẹ so kò ṣẹlẹ̀ ṣe understand kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n kàn bẹ̀rẹ̀ wọ́n ṣe. ẹjọ tẹ bá mi débi gítà láwa yẹn ẹ bá mi bú bígì yẹn ibi aláàtì gì yẹn ẹ bù pọ̀ mo fẹ́ fi ṣàgbó jẹ̀dì. alright so irọ́ lásán ni ìyẹn ṣe understand irọ́ lásán ọ̀nà pé wọ́n bí Kùránì mọ́mọ́ so Nàìjíríà nìkan lẹ́tẹ̀ máa gbọ́ ìròyìn ẹlẹ́jẹ̀ yẹ torí pé wọ́n ń dọ́gbọ́n láti máa tàwọn èèyàn sínú ẹ̀sìn Islam so gbogbo ọgbọ́n tán bá dẹ̀ lè fi tàn yín sínú ẹ̀sìn Islam nítorí pé ẹ̀ lè kà á ẹ̀ dẹ̀ máa dá ń pa ẹ̀ so o ni wọ́n ń dá so kọ́tà ìsọ yẹ kò ṣẹlẹ̀ irọ́ lásán ni wọ́n pa so kí ni ìbéèrè yẹn ẹlẹ́ẹ̀kejì ẹ já ṣe fast kálí bàbá ìlómi sọ̀rọ̀. òun ni pé mo máa ta máa ń gbọ́ dáadáa tó yẹ pé irú ètò láyé ìyá tí. hello brother ẹ̀dọ́ mi yes sir. ẹ̀dọ́ mi kẹ́ tó béèrè ẹlẹ́ẹ̀kejì ẹ máa gbọ́ ṣé ìyàwó yín ò mọ bí tẹ́ fẹ́ tiẹ̀ mú sí ṣé ò mọ bí tẹ́ fẹ́ tiẹ̀ mú yín sí. kí ló dé bí béèrè. ó ń wò ó léwu fún mi ni ó léwu fún yín o. ibi tí báwo. ẹ já tẹ̀síwájú kí ni ẹlẹ́ẹ̀kejì. ètò láyé àmùdẹ láìkí ju gbogbo àwọn ike máa múyàn ṣeré o kó o dìbò pé ìfọmọjọ kájọ sí ìgbà tó pẹ́ ẹlẹ́ẹ̀kejì ètò láyé òkè ẹlẹ́ẹ̀kejì tẹ pín ètò láyé àti bí àwọn ìfọmọjọ kájọ àwọn ọmọ kí ó dáadáa tó pé wọ́n máa ń sọ pé ó tètè máa àsìpẹ́tà àwọn ẹ̀dẹ̀ ti rí dáadáa kó tẹ̀ máa ń sọ pé àwọn débì kan àwọn apẹ̀rẹ̀ ọlọ́run bó ṣe máa ń sọ pé àwọn tó kọ́ wá ń kí ó mọ̀ rí àwọn tó kọ́ wá ń kí ó rí o wọ́n débì kan ọmọ aró omi tó kọ láìláì síbẹ̀ àbí omi tó kọ aláwọ̀ àbí igi. kí ni ìbéèrè yín ẹlẹ́ẹ̀kejì ẹ má rojọ́ mọ́. ẹlẹ́ẹ̀kejì náà ni èkejì náà ni sọ fún yẹn tá a máa ń rí àpẹẹrẹ tá a máa ń rí lóríṣiríṣi pé bóyá igi wúlẹ̀ igi ọkọ̀ láìláì sára omi bẹ́ẹ̀ àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ tá a máa ń rí. àlàyé náà wà lórí yẹn náà ṣe understand kò sí nǹkan tó ń jẹ́ pé igi kọ láìlà hílàlà àbókọ àlá so nǹkan tí wọ́n kàn lò fún yín ni pé wọ́n kọ nǹkan yẹn sára igi yẹn so nígbà tẹ́yìn ò sí bẹ́ẹ̀ so wọ́n wá fi kámẹ́rà àwọn wá sáré snap ẹ̀ wọ́n wá fi hàn yín so tẹ́ bá fẹ́ rí àrídájú nǹkan tá a sọ so wọ́n tún lè ṣe nígbà tí kí wọ́n kékeré ẹ lọ sórí péjì ta lọ́lọ́run ẹ lọ search lórí péjì ta lọ́lọ́run ni mo sọ o ẹ lọ search igi kọ àlá so ẹ máa rí ibi tí ẹ bá tún rí nǹkan tí igi tún kọ so ẹ máa rí níbi bẹ́ẹ̀ pé ifá ni igi kọ torí pé irọ́ ni wọ́n ń pa and tó bá fẹ́ kọ àlá ó ṣe jẹ́ pé Nàìjíríà nìkan nìkan yẹn tó ti ṣẹlẹ̀ ṣé Nàìjíríà nìkan ni gíwà ni ṣé àlá Nàìjíríà nìkan làlá láìkì ni tó yẹ kí àlá rẹ máa ṣe lórí jìnnà lára ibùkọ́ kẹrẹ sí tó bá wà wọn máa ti lára ibùkọ́ kẹrẹ lọ àwọn bàbá wa ló sọ yẹ so táàkì bá wà ní ẹ ti máa ní ọgbọ́n ẹ máa ti rí lórí social media àwọn àfáà ti máa gbé jáde fún yín ṣe understand so nípa abukẹ́ ọ̀kẹ́rẹ́ yẹ ọ̀rọ̀ àlá là ń sọ yìí ṣe understand ọ̀rọ̀ àlá anywhere táwọn mùsùlùmí bá ti rí wọn máa ti sáré gbé torí pé wọ́n máa fi ń ṣe evidence láti máa fi tàwọn èèyàn sínú ẹ̀sìn wọn so nílẹ̀ Nàìjíríà nìkan yẹn náà ti ń ṣẹlẹ̀ kò kí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè bòmí irọ́ lásán náà tún nìyẹn so ìlànà tí wọ́n máa ń lò ní mo ti sọ fún yín yẹn wọ́n máa kọ̀ nǹkan yẹn sára gi nígbà tí wọ́n máa pẹ́ ẹ̀kú sí níbi bẹ̀ so tí wọ́n ti wá ṣe tán wọ́n wá yà wọ́n wà níbi àlá oko àlá rí igi kọ àlá ẹ̀kú lè ṣẹ́ débi igi yẹn ṣèborí fíìmù náà lẹ̀ tí ń wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ
ṣẹ́yìn débi gí yẹ olórí fíìmù ṣé ẹ débi bẹ̀ ṣẹ́rìn tèmi lè sọ tèmi ṣé tẹ̀síkà ẹ ìdára tèmi débi mọ̀ tèmi sọ bẹ̀ òun ni àdúgbò wa yín Alẹ́ báyìí ètò láyé. tẹ́lẹ̀ ṣé ẹ odò débi nílé gí yẹ mo kàn bí yín léèrè tó débi gí yẹn a máa ń wo yẹn lórí fóònù wa kí ni bí a question lórí fíìmù lẹ́ẹ̀kẹta ẹ kankan tún wò yẹn lórí Ètò láyé ẹ kalẹ̀. ẹ sì mute ti yín náà à ń bọ̀ ẹ sì mute náà bàbá àti mi tẹ̀ ń tàgé búrú ìsìn gan máa ò rí ẹ ẹlẹ́ẹ̀kẹta máa ò rí ẹ kí n brother mi fọlọ́ṣọ́ brother yes fọlọ́ṣọ́ sir yes sir iṣẹ́ ń kọ́ sí òsì wàhálà bóòdì gbogbo lé àdúgbò ẹ sọ pé adúpẹ́ èwo ni ẹ̀dẹ̀ wàá ronú sọ̀rọ̀ mi. ẹ mú ní adúpẹ́ fọ́lọ́run ẹ fi bàbá ètò láyé lẹ̀ ẹ jọ ẹ̀yin Ẹ̀rù kan ló bà tẹ mí. jọ ẹ má drop anybody ẹ ṣe Alex money ẹ ti wálẹ̀ kan mo ti wá rẹ̀ kí kan lẹ́ni sá fún wa ẹ ti wálẹ̀ kan bẹ́ẹ̀ ni sá mo ti rẹ̀ dé ìpè sí ọ̀nà sítọ̀ sí mùsùlùmí ọ̀nà ẹ̀sìn àbí ká mọ́ lọ́mọ ni èwo la fẹ́ mú bẹ́ẹ̀ bá. mi ì gbọ́ yín o mo béèrè ìpè sẹ́ sí àtìlẹ́mọ́ ṣe mùsùlùmí wa àbí kò sọ́nà. nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé mùsùlùmí ò kí ń ṣọ́nà ẹgbẹ́ òkùnkùn ni àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ní gbogbo àwọn tó bá ń ṣe mùsùlùmí tó bá jọmọ Yorùbá wọ́n pa gbogbo wọn very soon tí wọ́n bá tètè kó nínú ẹgbẹ́ òkùnkùn Islam àbíṣẹ́ yìí ò rí bọ́ ṣe ń pa wọ́n nílọrin ni ẹ tí gbọ́ tó Ivory Coast mo wà ní tó ṣẹlẹ̀ náà ò sí Nàìjíríà Ivory Coast lẹ́yìn wà ok so ẹgbẹ́ òkùnkùn ni ẹ̀sìn Islam so ẹni tó bá ti ń bá wọn kópa nínú ẹ̀ ó náà ti di apààyàn so torí àwọn ẹgbẹ́ àwọn apààyàn ni wọ́n dẹ̀ máa fi ń pààyàn ni so tẹ́bà sí Nàìjíríà ẹ ṣáà máa gbọ́ news Nàìjíríà àbí ṣe máa gbọ́ àmọ́ gbọ́ náà àmọ́ fọ́rọ̀ bàbá mi àmọ́ gbọ́ ògbà náà wà ní so àwọn mùsùlùmí láwọn tó ń pààyàn ẹ̀dẹ́ máa ń gbọ́ náà gbogbo àgbáláyé páwọn mùsùlùmí so wọ́n oríṣiríṣi nǹkan ni wọ́n ṣe wọ́n máa ń fi tipá bọ́mọdé sùn wọ́n máa ń bọ́kùn àwọn mùsùlùmí ló máa ń bọ́kùnrin sùn gbogbo nǹkan aburú ayé ni wọ́n máa ń ṣe àwọn náà máa ń ṣe ìdìgunjalè so ẹni tó bá ti ń ṣe mùsùlùmí so automatically ó ti dá bẹ́ẹ̀ mi ṣe máa ń rí wọn bí olè so tí bá sọ fún yín pé mùsùlùmí ní ibẹ̀ ṣe wà ìlálẹ̀ ìbá èmi tí olè lèmi máa rí olè lèmi káwọn owó yìí torí mọ̀ kí wọ́n máa jalè àwọn ènìyàn wá jà lóde mi o. so ó communist àfidí muslim lè mú mi náà sọ mí o. kí náà sọ yín muslim lè láti change ẹ lórúkọ tó ń sọ mí dádì mi muslim lè mẹ́mi christian ní wọ́n sọ mí ní ṣẹ́gun dání ìdájí change ẹ. ṣẹ́gun orúkọ Yorùbá ní ṣẹ́gun kì í ṣe orúkọ mùsùlùmí kì í dẹ̀ ṣe orúkọ mo lè lọ change àbẹ orúkọ tí dádì mi sọ mí nítorí pàrọ̀ sí wàánu mùsùlùmí. orúkọ yẹn mi ìgbọ́ yẹn dáadáa ẹ́ ó pè mí ní Rasheed orúkọ tí dádì mi sọ mí Rasheed mùsùlùmí tí dádì mi sọ mí mùsùlùmí. ok ṣé wọ́n á sọ ìtumọ̀ Rasheed yẹn fún yín kan sọ fún mi bẹ́ẹ̀ mọ̀ a lọ sọ fún dádì mi bá torí mùsùlùmí làwọn wọ́n sì wà lẹ́ ìtọ́nà sí ẹ̀sìn yẹn so àjòyè wọn. ẹni tó wà ọ̀nà tó tọ́ ṣùgbọ́n tó wà ìtumọ̀ ẹ̀ lásán nìyẹn ọ̀nà òótọ́ ọ̀nà òótọ́ ni àyè. ọ̀nà òótọ́ ẹni tó wà lójú ọ̀nà ìtumọ̀ ẹ̀ nìyẹn. ẹjẹ máa ti dúró bọbọ nfẹ bá a sọ̀rọ̀ ẹjọ́ ń tọrọ lọ. so ìyẹn àkọ́kọ́ nìyẹn so ẹ̀sìn Islam ẹgbẹ́ òkùnkùn ni so ṣé ẹ lè ka ìwé tí ẹ bá gba yín gbé wá sójú screen. fàǹsẹ̀ làwọn kọ́ ẹ́ mo lè ka Yorùbá náà kò sí tí ì lè ka nọ́mánọ́mà. ẹ jẹ́ bá yín so kẹ́lẹ́ bá a fi mọ̀ pé ẹgbẹ́ òkùnkùn ní Islam. ẹgbẹ́ òkùnkùn náà náà. ẹ̀kọ́ verse méjì mo fẹ́ fún yín ẹ̀kọ́ kẹ́lẹ́ kí n tó wá gbé kejì wá. ẹ̀ka sókè kẹ́ 2. ok. ààrẹ ti gbèsè bẹ. a ti gbé síbẹ̀ ó ti wà lójú screen. ok. all believers fast the dissatisfied around you and let them fast payment to your and know that Allah is with those mindful of him. so only all believers only fight the people around you. Allah ló ń sọ̀rọ̀ yẹ o ó ní pé ẹ̀yin mùsùlùmí ẹ máa bá gbogbo àwọn tó wà ní agbègbè yín jà nǹkan tí wọ́n ṣe ní Saudi tí wọ́n ṣe ní Ìlọrin yẹn níta làásọ ni wọ́n tẹ̀lé wọ́n ní ẹ máa bá gbogbo àwọn tó wà lágbègbè yín jà tí ò kí ń ṣe mùsùlùmí and let them find firmness in you ẹ jẹ́ kí wọ́n rí ilé kókó àwọn tó fẹ́ bá jà yìí ẹ jẹ́ kí wọ́n máa rí wọn kí wọ́n máa rí yín tó bá ti rí wọn lẹ́gbẹ̀ẹ́ yín ẹ ranjú mọ́ wọn ẹ má bá ẹ jìnnà sí wọn ẹ gún wọn nígi kẹ́sà máa rí ìnira látara yín ẹ gbọ́dọ̀ jẹ́ kí ó rọrùn fún wọn ẹ gbógun tì wọ́n and know that Allah is with those mindful of him
ó ní Allah wá pé Allah sọ wípé gbogbo àwọn tó bá ti ń ranjú mọ́ àwọn tó wà lágbègbè wọn tí wọn kì í ṣe mùsùlùmí tínú wọn ò dùn sí wọn tán kanra mọ́ wọn àwọn yẹn ni Allah nífẹ̀ẹ́ sí. Ìyá àkọ́kọ́. So màá tó bá yín gbé Quran ṣé ìbéèrè tí màá bí ni pé ṣé ẹ̀rọ pẹ́ni tó dá yàtọ̀ ń lè sọ pé ká máa gbógun ti àwọn tí ò ṣe Islam. Bàbá mi jẹ kò pọ́sibú bó ló ń ṣe ní ká tún lè mọ̀ pa nítorí Islam lẹ́sẹ̀ gbé òkùnkùn. So ẹgbẹ́ òkùnkùn àkọ́kọ́. So ẹ jẹ́ kí n wá gbọ́ ẹyọ kan wá sí i eléyìí ta kàyí ní Quran 9 verse 123. So ẹ jẹ́ kí n wá ka ẹyọ kan sí i. So màá ka Quran 58 verse 22. So ẹ jẹ́ kí n ka English ẹ̀. Only we will never find people who truly believe in Allah and the last day. Ẹ ní rí àwọn ìjọ kan tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n wá gbàgbọ́ nínú Allah àti ọjọ́ ìkẹyìn. Loyal to those who defy Allah. Kí wọ́n máa bá àwọn tó jẹ́ pé wọ́n sọ pé èmi ta làlá mi bá là ṣe mo ní nǹkan tèmi ń ṣe mi ìgbàlagbọ́ and his messenger. So òun nǹkan tá là sọ nítorí pálá máa ń parọ́ wọn tẹ̀lé pé rọ́ ni. Wọ́n sọ pé nǹkan tí Muhammadu náà sọ ní pé báyìí ni ká ṣe máa sùn báyìí ni ká ṣe máa ṣe tá bá ti fẹ́ tọ̀ ká máa lóṣòótọ́ ní àdẹ́gbẹ̀rọ̀ ní ọ̀rọ̀ tọ̀mọ̀ ọmọ kékeré dẹ̀ ni ká máa bá sùn. So àwọn tó bá sọ pé àwọn ò lè máa ṣe nǹkan yẹn gẹ́gẹ́ bí Muhammadu ṣe even if they were their parents. Ó wá ní pé táyà àwọn tó bá àwọn tí wọ́n nígbàgbọ́ nínú Muhammadu yẹn pé àwọn ò lè bá ọmọ kékeré sùn àwọn ò dẹ̀ lè bá òkú sùn. Tó bá yẹ pé àwọn òbí wọn lọ́wọ́ pé àwọn lòdì sí nǹkan yẹn àwọn ò lè ṣe. Islam Allah ní kí ká má bá wọn ṣe. Ó ní kí wọ́n má bá bàbá ẹ̀ ṣe mọ́ ìyá tó bí àti bàbá tó bí ní ká má bá wọn ṣe. Children ó ní dá pé ìyá ló bá bí ọmọ tó jẹ́ pé ìyá jẹ́ mùsùlùmí àbí Christian tó mọ́ wá pé irọ́ mi èmi ò lè ṣe ẹgbẹ́ òkùnkùn Islam. Ó tún ní pé kí wọ́n ọmọ yẹ kí wọ́n kọ̀ lọ́mọ kí wọ́n má bá ṣe. Siblings àbí àwọn ìbátan wọn or extended family àbá àwọn tó bá jẹ́ pé wọ́n tún pẹ̀ káàkiri tó jẹ́ pé wọ́n jẹ́ mọ̀lẹ́bí for those believers nítorí pé àwọn mùsùlùmí yẹn Allah has instilled faith in their hearts and strengthened them with the spirit from him. Torí pé Allah ti fi ẹ̀mí burúkú ó ti fi sínú ọkàn àwọn mùsùlùmí. He will admit them into the garden under which river flow. Torí pé Allah fẹ́ fi wọ́n sínú ọgbà kan tí omi ti ń ṣàn to stay there forever. Láti wà mẹ́tìtì láíláí they are the party of Allah. Àwọn tó bá ti ń ṣe nǹkan wọ̀nyí tí wọ́n nífẹ̀ẹ́ àwọn òbí tó bí wọn torí pé wọ́n ṣe Islam tí wọ́n nífẹ̀ẹ́ àwọn ọmọ wọn tí wọ́n bí torí pé wọ́n ṣe Islam àwọn mọ̀lẹ́bí wọn àwọn ẹ̀gbọ́n wọn àti ibi tí wọ́n bá ti ní mọ̀lẹ́bí sí torí pé wọ́n ṣe Islam. Allah sọ pé àwọn yìí ni ìjọ títòun and Allah's party is born to succeed. Ó ní àwọn ìjọ tóun yìí torí pé wọ́n ṣe gbogbo àwọn kan wọ̀nyí wọ́n ti dolóríire torí pé wọ́n nífẹ̀ẹ́ ìyá àti bàbá wọn. So ṣé ẹni tó dá yàtọ̀ rún ṣé ó lè sọ nǹkan tí mo kà yìí bàbá Ṣẹ́gun. Ẹ̀sà kò lè sọ́sà kò lè rí bẹ́ẹ̀ sà. So nǹkan tí Allah sọ nìyẹn. So àwọn ẹ̀rí ẹ̀dẹ́ pọ̀ nínú Quran tí Allah ti sọ wípé tó ti fi Allah jẹ́rìí pé ṣí gidi and then ẹgbẹ́ òkùnkùn náà ní Islam. So olórí ẹgbẹ́ òkùnkùn ní Muhammad Allah àti gbogbo àwọn mùsùlùmí gbogbo ẹgbẹ́ òkùnkùn ní gbogbo ẹ̀ papọ̀. Tó ti yé yín báyìí. Ó ti yé mi sà bàbá mi ó ti yé mi. Ẹjọ́ ń fẹ́ bá ẹni sọ̀rọ̀ kó tó bọ́lẹ̀ ẹjọ́. Náà wàá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín. Ó ti yé yín báyìí bàbá wa Ṣẹ́gun. Ẹ̀sà ó ti yé mi sà. So ẹ ṣe tẹ bá ṣí ní béèrè. Ẹ lè send request padà. Ẹjọ́ ń fẹ́ bá wọn sọ̀rọ̀ kó tó bọ́lẹ̀. Àní kò ní béèrè fún yín sẹ́ẹ̀. Alẹ́ mi fẹ́ béèrè nǹkan lọ́wọ́ wọn ní ẹjọ́. Ìgbẹ́ tí wọ́n fẹ́ béèrè wọn ṣe àwọn kọ́ ni wọ́n ń ṣètò ìbéèrè tí wọ́n fẹ́ béèrè ẹbí wa máa dá yín lò. No, àwọn ogun very violent ẹ̀sìn ẹjọ́ ẹ̀kan fún mi láàyè ìṣẹ́jú kan náà. Kò sígbà láàyè a kì í ṣe ẹ lórí ètò wọn ní kí wọ́n interrogate àwọn. Ṣé ẹ fẹ́ bá wa dá sítò àbí báwo ká lè bá gbá àwọn èèyàn sókè? Tàbá ṣì rí mùsùlùmí tó ti sẹ́ni rí pẹ́sẹ̀ bá wa ṣe háì o. Mo fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ sọ̀rọ̀. So kí ni nǹkan tí wọ́n bá wa sọ ṣé mùsùlùmí ni? Muslim ni mi. Ìkọ́ tó fẹ́ sọ ni pé ẹni tó ló ń wà ní kòtò fáǹsì bẹ́ẹ̀ kẹ́ bí pé ẹbọ olóògbé kó dúdú pò lọ síbẹ̀ yẹn. Ìbéèrè yín ò ní ìtumọ̀. Kò ní ìtumọ̀. Bẹ́ẹ̀ni so ẹ jẹ́ ká bá yín gbé Quran verse kan wá. Kí náà ń ṣe ní. Ẹ lè ka. Èmi ò mọ Quran tẹ́yìn máa sọ pé kò sáàdúrà tó ń gbàdúrà ẹ máa sọ pé kò sí nǹkan tó ń jádúrà pàdúrò kì í gbà. No a ní kò sí àdúrà nínú Quran. Ẹ bá wa kélé kí ẹ bá wa fi ṣàdúrà. Èmi ò mọ Quran mo mọ ẹni tí wọn. Kí wàá lè wá ń bá wa sọ. Irú ẹni tó ló ń wà ní kòtò fáǹsì kò ṣe bọ́ kò ṣe wọn kọ. Ẹ jẹ́ kí n bí yín lè ṣàdúrà máa ń gbà. Ẹ ṣe sùúrù ṣàdúrà máa ń gbà.
àdúrà máa ń gbà. ṣé Quran ṣé ìwé àdúrà ni. Quran ìwé àdúrà wà ń bẹ. ẹ fún wa ní èmi ti gbé báàsì kan wá láti inú Quran yìí báyìí ẹ bá wa kà á kẹ́ ẹ má dúrà bí ifá sí jáde. ẹ ṣe. nǹkan tẹ́ understand ni pé ṣẹ́rí ọ̀rọ̀ yìí ó dàgbà pé kí ẹ máa fi ọlá nǹkan tó ẹ bá wa ka ilé kẹ́ ẹ bá wa fi ọlá rẹ̀ tọrọ fáwọn tó ń gbọ́ ètò ìlálẹ̀ yìí. èmi ò mọ kéwù mo mọ anything. English wà ń bẹ ṣé àtúndẹ̀ ẹ̀ lè ka English ni. mo ò lè ka. èwo dẹ́ lè kà. mo ò lè ka anything mo ò mọ kọ́kọ́. tó tẹ wàtẹ́ mọ̀ kékeré wá fẹ́ bá wa tá sí tó ẹ̀dẹ̀ tó fẹ́ bá àwọn tó lè kà sọ̀rọ̀ so ẹ ṣe tẹ̀lé lápò. torí ẹ̀ náà mo fi ní kó dúró tó bá. ẹ̀yin sọ pé ẹ̀ lè kà àwọn ka kíní fún wa ẹ̀yin ò dẹ̀ lè kà á so báwo lẹ ṣe fẹ́ bá ẹni tó báwo lẹ illiterate ṣe fẹ́ bá ẹni tí ó tó jẹ́ literate sọ̀rọ̀ kò ṣeé ṣe náà ẹ máa dábèjì brain wọn nìyẹn náà. ok bẹ́ẹ̀ tí máa ń ṣe babaláwo ń sìn mo lè dẹ́ lórí nǹkan tá a ti sọ̀rọ̀ babaláwo ẹ ṣáà rí babaláwo níbi orúkọ tèmi. no as in ti máa ń ṣe babaláwo mi tí a lè dẹ́ tó ń tọ́ sùn lọ. Adélékè ni mí orúkọ tèmi ẹ náà babaláwo bẹ́ẹ̀ nǹkan tó wà ń bẹ́ẹ̀ ni pé ẹ̀yin illiterate lẹ́yìn ẹ̀dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ literate sọ̀rọ̀ àwa ẹ sọ pé abiyín léèrè ń pé ẹ̀rọ pàdúrà máa ń gbà agree wọ́n pa ẹ sọ pé bẹ́ẹ̀ ni ẹ sọ pé máa ń gbà mo ti agree pẹ̀lú yín obìnrin léèrè pé ṣé Quran ṣé ìgbé àdúrà ni ẹni pé bẹ́ẹ̀ ni àwa ní kẹ́ ẹ bá wa ka verse tó wà lójú screen yìí bóyá kẹ́yìn dẹ̀ fún one verse ẹ bá wa ka verse yìí kí ẹ wá fi ṣàdúrà. mo ti sọ fún pé mo lọ lè kí o. so ẹ ṣe tẹ darapọ̀ mọ́ wa bàbá Riwaya so ara ètò tá a máa fi sọ fáwọn èèyàn náà nìyẹn pé àwọn tó ń ṣe Islam àwọn tí wọn mọwọ́ tó yàtọ̀ sósì so àwọn dọ̀dọ̀ ìlúdẹ̀ ń ṣe Islam. èmi níṣẹ́ tó ní lọ́wọ́ mo níṣẹ́. ẹ ṣe bàbá Riwaya so ẹ jẹ́ ká múra síṣẹ́ so iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ náà dẹ̀ dá so user 1349 ṣé wà ń bẹ̀ user 1349 báwo mo fẹ́ porúkọ yín báyìí user so ẹ ṣe ẹ sì ń bẹ̀ nìyẹn so Solo Mákindé kí lẹ ní fún wa káàbọ̀ bàbá UNICEF fẹ́ káàbọ̀ ẹkú gbádùn so ẹ jẹ́ ká pa tábẹ̀ jẹ́ ká repost. mo kí gbogbo ilé o apètò ẹ bá pa tábẹ̀ bá repost bí ẹ̀bà àdéhùn kìí sọ tọ́wọ́ aláwọn afáǹsálẹ̀ kún ó send the request so ẹ̀rọ bá dẹ̀ ní tó fẹ́ béèrè nípa àwọn kan tá a ti sọ látàárọ̀ ní send the request so aláwọn request kọ̀ọ̀kan bíbẹ̀ nínú ìwé bí a ká gbọ́n wá sókè. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Kalẹ̀ o. Ẹ kálẹ́ ṣé mùsùlùmí ni? Káwọn ṣé a lè dá sí nǹkan tó wà nílẹ̀? Iná ìdàfin bí ń lérè ṣé Ṣé mùsùlùmí mo lè ni? dá sí? Ṣé ń gbọ́ wa? Bẹ́ẹ̀ni, Ṣé mùsùlùmí ni? bẹ́ẹ̀ni. Ok, ẹ káàbọ̀. Ilé kéwulẹ̀ Yorùbá lẹ́wà. So àwọn kan tá a máa ń ṣe mí báyìí. A máa ń Bẹ́ẹ̀ni. sọ̀rọ̀ nípa alukoran, nípa hadith àti nípa Saudi Arabia àti nípa ẹ̀sìn àwọn court tó ń pè ní Islam. So ká bọ́ ságbá mi ètò ẹ bá gbóhùn sókè ẹ yá kọ́ bẹ̀rẹ̀ bí ayé àkùrán níta gbé sójú móhùnmáwòrán yín. Ṣé ká lárúbáwá? Bẹ́ẹ̀ni. Ẹ bá gbóhùn sókè ọ̀dà bá ẹ gbóhùn sókè. Ó náà nìyẹn lójú screen yẹn ṣe. Bismillahirrahmanirrahim. Ya ayyuhal ladhina amanu qatilu ladhina yalunakum minal kufari wa yajidu fikum gilzata walahum annallaha ma'al muttaqina. Oh, believers, fight the Bẹ́ẹ̀ ṣe kà ní lárúbáwá fight yẹn ẹni sọ̀rọ̀ ebi àfààní bẹ́ẹ̀ ṣe kà ní lárúbáwá yẹn bá tún ní Yorùbá lẹ́sẹ̀ ọmọ ẹsẹ̀ kí ó bẹ́ẹ̀ ṣe sì kà ní yẹn. mí o So ẹ̀ tí kọ́ túmọ̀. ọmọ kí ó sì ní mí o Mo ní ṣe ẹ̀ tí kọ́ túmọ̀ rẹ̀. bẹ́ẹ̀ni Ọ̀dà ẹgbọ́n sókè ẹ lè ka bẹ́ẹ̀ni èdè Gẹ̀ẹ́sì yẹn náà kẹ́ tú ní èdè Yorùbá fún gbogbo ọmọ Yorùbá pátápátá. oh believers, fight the disbelievers around you and let them
firmness in you, and know that Allah is with those mindful of Him. Oh, you believe, fight the disbelievers who are near you, and let them fight. àfáà ní sùúrù náà nǹkan kan náà ni bí ẹ ṣe wá kà ní èdè English yẹn bá tún ní Yorùbá. Okay. Oh, you believers, mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo. Fight those disbelievers who are near you. Ẹ bá àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọn ò nígbàgbọ́ òdodo tán wà lágbègbè yín, ẹ bá wọn jà. And let them fight servitude in you. Kẹ̀sì jẹ́ kí wọ́n nígbàgbọ́ nínú yín. Know well that Allah is with the God-fearing. Kẹ̀sì jẹ́ kán mọ̀ pé Ọlọ́run ọba náà. ẹ ní sọ̀rọ̀ kò sí nǹkan tó ń jẹ́ Ọlọ́run ọba ní Quran ká bẹ́ẹ̀ ṣe ń ka ìmọ̀ dípò láti bá ka ABC ni so ká bọ́ ságbá mi ètò so ìbéèrè tí màá kọ bí léèrè ń pé ta ni àwọn onígbàgbọ́ òdodo tí Al-Qur'ani ń bá wí bẹ́ẹ̀ ta ni àwọn onígbàgbọ́ òdodo. Àwọn tó jẹ́ àlùmọ́ ànábì náà ni. àwọn ta ni. Àwọn ànábì Ọlọ́run. bàbá mi àwọn ta ni wọ́n ń pè tó máa ní ẹ̀yin tí Al-Qur'ani máa sọ pé ẹ̀yin onígbàgbọ́ òdodo àwọn ta ni ń bá wí. Àwọn tó gbàgbọ́ nínú Ọlọ́run ọba. àwọn tó jẹ́ mùsùlùmí kò sí Ọlọ́run ò sínú Al-Qur'an ẹ gbọ́ mi yé dáadáa so Allah ló ń bẹ ní Al-Qur'an so tí Al-Qur'ani máa sọ pé ẹ̀yin onígbàgbọ́ òdodo so nǹkan tó ń sọ ni pé ẹ̀yin mùsùlùmí tẹ́ gba ànábì gbọ́ tẹ́ jẹ́ gba alágbèrè gbàgbọ́ ní ọjọ́ kan ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ náà ni. so àwọn tó wá ń bá wí yẹn tó ń pè é ṣe onígbàgbọ́ àwọn ta ni àwọn aláìgbàgbọ́ yẹn tí Al-Qur'ani ń bá wí ṣe ó pe àwọn onígbàgbọ́ òdodo ó wá ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ yẹn àwọn ta ni. Àwọn aláìgbàgbọ́ ni àwọn tí wọn ò sí tọ́lọ́run tí wọn ò sí. ẹgbọ́n kan tí mò ń sọ ẹgbọ́n ni tí mò ń kọ fún yín mo ní kò sí Ọlọ́run ní Al-Qur'an nǹkan tó wà ní Al-Qur'an ni Allah fúlọ́ mi yé yín so ìbéèrè tí mo àtúntò bí lè pé ṣé àwọn Christian náà ṣé onígbàgbọ́ òdodo làwọn náà. Ọlọ́run sọ ẹni sọ̀rọ̀ ìbéèrè tí mo ti kì í lọ mo fi alábẹ̀yìn àwọn Christianity ṣé àwọn náà wà lára onígbàgbọ́ òdodo tí Al-Qur'ani sọ ń bíbá ẹ̀. wọn ò síbẹ̀ o wọn ò síbẹ̀. ṣé àwọn ọmọ Yorùbá tó ń gbà ó ti sọ̀rọ̀ lé wa sáwọn yẹn náà sọ́n wà ní àwọn onígbàgbọ́ òdodo tá là ń sọ. bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ mùsùlùmí àwọn tó jẹ́ mùsùlùmí lọ́lọ́run yìí. àwọn tó jẹ́ mùsùlùmí nìkan ẹni sùúrù mo ní ẹ má lo ọlọ́mọ tẹ bá ṣe mistake pọmọ yín wèrè ṣé tún máa pè ń wèrè lọ ni. mo ní Allah kì í ṣe Ọlọ́run ẹ má kó bá Allah nǹkan táwọn àjọ ń sọ níbà ni pé Allah ti yẹn nànà pé ẹ̀yin tẹ jẹ́ mùsùlùmí òdodo ó wá ń bá yín wí pẹ̀lú àwọn tó yẹ Christianity àtàwọn tó jẹ́ ọmọ Yorùbá tó wọ́n ṣe gbà kankan gbọ́ ju nǹkan táwọn bàbá wọn sọ fún wọn lọ. so Allah wa ń pàṣẹ níbẹ̀ pé kẹ́ sí kíni kẹ́ gbógun tì wọ́n kẹ́ bá wọn jà síbẹ̀ ní àyíbẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. so ní ẹ̀yin náà tẹ jọmọ Yorùbá kí nìkan tẹ rò sẹ́yà Kùránì ṣé nǹkan tó tọ́nà tẹ ká ní àárín wa ni ṣẹ̀gbẹ́yìn náà bímọ bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ ṣe bímọ ní ìsìn bẹ́ẹ̀ ìmọ̀ ọjọ́ orí yín tọmọ yín wá jíṣẹ́ pé òun ò ṣẹ̀sìn mùsùlùmí náà jàre èyí sì ní mùsùlùmí ni ọmọ yín wá jíṣẹ́ pé òun ò ṣe sùn òun fẹ́ di kírísítà bó òun fẹ́ mọ ṣe nǹkan táwọn bàbá wa tán ṣe yẹn òun fẹ́ mọ ṣe kí ni àyà Kùránì yìí kí ni nǹkan tó ń sọ fún láàrin àtọmọ yín kí ni nǹkan tó ń ṣàlàyé fún yín báyìí. kẹ́rì bàbá mi kẹ́rì ẹ̀sìn ìyá kò gbọ́ ọmọ là ẹ̀sìn bàbá sí kò gbọ́ ọmọ là. dáhùn bẹ́ẹ̀ tí mo bí yín ọ̀rọ̀ tẹ́yìn ń sọ yẹn ọ̀rọ̀ Yorùbá ni tọ́wọ́ mi yé yín. bẹ́ẹ̀ni. nǹkan tí mo bí léèrè ni pé àyà Al-Qur'an tí ń pàṣẹ yìí pé kẹ́ ẹ máa bá àwọn tí wọn ò ṣe ìgbàgbọ́ tó wọn ò nígbàgbọ́ ní òun Allah àti ànábì kẹ́ ẹ máa bá wọn jà onísọ́tọ̀nà sọ mú ọpọlọ dání ni mò ń bí lé kíní yìí tọ̀nà o kò tọ̀nà o nígbà ìpọ́ ọmọ Yorùbá ní Yorùbá láti jọ sọ tó nǹkan mo bí lé ní pé mùsùlùmí òdodo tẹ́ ẹ gbà lágbọ́
bẹ́ẹ̀ ni ó wọ́n á sọ tọ̀nà pé kẹ́ mọ́ àmọ́ òun ò ti fi lò òun ò ti fi lò mọ́ bẹ́ẹ̀ ń sìn òun ò ti fi lò mọ́ bẹ́ẹ̀ ń sìn so torí ẹ fún aláyà Kùránì tó sọ wípé tó gbogbo ẹ̀yin Christianity o àti mùsùlùmí o ẹ̀ríjọ́ máa ń sin papọ̀ ẹ fún aláyà Kùránì kàgbéjáde ẹ ṣe. ẹ jẹun o. aláyà Kùránì eléyìí ó ń sọ wípé kẹ́ mọ́ bá wọn jà ni so èmi wá fẹ́ kẹ́yìn fún wa ní àyà Kùránì tó sọ pé ẹ̀yin Christian o àti mùsùlùmí o àti àwọn tó já wọn tó ń ṣe nǹkan tí ilé wọn tí wọn gbàgbọ́ náà Ànábì àti Allah o ẹ máa ṣe papọ̀ kẹ́ máa nífẹ̀ẹ́ ara yín ẹ̀yẹ fún aláyà Kùránì yẹn tẹ́ bá ti fún wa ó ti pẹ́lí rẹ nìyẹn. kí ọmọ kí ó sì lè mi ní sẹ́ni gba kí ó lọ́wọ́. So màá fẹ́ kẹ́ mú báírò yín àti wo yín kẹ́ á máa gba kéwú báyìí nìsín so nínú àyà Kùránì yìí nǹkan tá a fi wà mí báyìí nìyẹn láti ṣàlàyé ẹ̀sìn fún àwọn ọmọ Yorùbá torí àwọn bàbá wa tó gbé ètò yìí kalẹ̀ mùsùlùmí láwọn náà so àwọn náà wá rí pé ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá bó ló sì fẹ́ rí pẹ̀lú ìsun nǹkan táwọn náà ti rí tó ń ṣẹlẹ̀ wípé ẹ̀sìn wájú onítẹ̀yìn wò sàárè ní gbogbo àwọn ìlú tí ẹ̀sìn yìí wà báwo làní wọ́n ṣe rí kí ní àwọn kan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ tí wọ́n náà fi gbé ètò kalẹ̀ ẹ̀yin tẹ̀síwájú ọmọlé kí dáhùn àfáà máa ń parọ́ fún èmi á fi tààràtàrà sọ fún lálẹ́ yìí pé ẹ̀sìn Islam ẹgbẹ́ òkùnkùn ni ṣọ́ọ̀mù yẹn ẹgbẹ́ òkùnkùn ni ẹ̀sìn Islam so òun náà ni fẹ́ sàlàyé fún ẹ̀sìn Christianity ní ẹgbẹ́ òkùnkùn lọ ṣùgbọ́n ọ̀tọ̀ tún ni lóyún ṣùgbọ́n níbi àyà Kùránì yìí wọ́n sọ pé kẹ́ máa bá wọn jà wọ́n ṣe kí ni wọ́n máa rí ìlé koko lára yín so tẹ́yìn náà sì mọ̀ pé ó tako làákàyè kò yẹ kí ẹni tó dá ayé tó lóun dá ayé kó dọ̀run kó wá pín àwọn nǹkan tó dá kó pín. tẹ́yìn náà rí pé Allah yìí kì í ṣe Ọlọ́run ẹ̀rí àbí kò sí ìdáyín lójú tó. ìbéèrè wo bí léèrè mo ní ṣe Allah yìí sọ́nà lẹ́yìn náà gbà pọ̀ lọ́lọ́run àbí pẹ̀lú àyà Kùránì yìí ó tó fura sí àbí tún gbẹ́yìn débẹ̀ jù bẹ́ẹ̀ lọ. èmi gbà pé Ọlọ́run ẹ̀bẹ̀ kan náà ló wà dé. ṣe bá bàbá ẹ máa pe ọba tá ló fi jọba adéwòrè wọlódé tá ló fún ládé. ìgbà táwọn sọ fún ni pé tó máa pèèyàn ní ọba ó yàtọ̀ sí Allah ẹ wọ́n fún Allah lórúkọ tí ò jẹ́ so ká má gbókùn lórí olóró Allah yàtọ̀ sí Ọlọ́run so Allah ló ń sọ̀rọ̀ nínú Al-Qur'an nǹkan tó bá jẹ́ ìwọ Allah ló lè sọ Ọlọ́run táwọn bàbá wa ń pè Ọlọ́run fẹ́ ni Ọlọ́run Olódùmarè sọ̀rọ̀ mi yé yín báyẹn òkùnkùn bírímù ó ní Allah tẹ́yìn náà bá gbé sílà káyè ẹ mọ̀ wò kan tẹ́nìkan sọ fún yín ẹ mọ̀ wò kan pé àwọn ọ̀rẹ́ yín tàbí àwọn àfáà yín tàbí bàbá tó bí yín àwọn bàbá wa máa ń ṣèwúre pé ibi tí táwọn ní ìmọ̀ dé ó náà jẹ́ kọ́ ọmọ àwọn kó ní ìmọ̀ jù bẹ́ẹ̀ lọ lórí ẹ ti lọ sùkúù mo rí bẹ́ẹ̀ ṣe ń ká bẹ́ẹ̀ ṣe ẹ̀ka kó dún lẹ́nu kó dán mọ́ra lẹ́nu yín tó mo rí pé ẹ kàwé so ẹ wá ti fẹ́ ní ìmọ̀ jù wọ́n lọ so ìmọ̀ yẹn ẹ wá mọ̀ kó dàdẹ́ mọ̀ wò nǹkan tán ti sọ fún yín tẹ́tẹ́ máa pọ̀ sáàkiri pé nǹkan tá a gbàgbọ́ yìí o àyà Kùránì mo kẹ́ ṣàlàyé fún mi bìkọ́ tẹ́ bá káyà Kùránì yìí kí láwọn afáà máa sọ fún yín òun náà lẹ ti sọ yẹn pé àlọ àyà yìí mọ ìbéèrè tẹ́yẹ̀ wá bí wọ́n léèrè ní wípé ìgbà tẹ́ láàlọ àyà yìí mẹ́wàá fún wọn láyà Kùránì tó parẹ́ tó ní pé tó ẹ̀yin mùsùlùmí òdodo ẹ máa ṣe dáadáa pẹ̀lú àwọn alẹ́ yín tó jẹ́ Christianity àtàwọn Júù bìkọ́ tẹ́ bá lọ wo sábàbù náà sùn àtàwọn tẹ̀sítírì sábàbù náà sùn ni pé ìdí tí àyà fi sọ̀kalẹ̀ tẹ̀sùn ni pé ọ̀rọ̀ táwọn àáfàá sọ àtàwọn sàbẹ́ àtàwọn tó kọ Quran tó ń sọ nípa àyà kọ̀ọ̀kan tó ní bíbá ó nara láìsí pé àwọn aláìgbàgbọ́ tó ń sọ bíbá ó ní àwọn Júù àtàwọn Nàsárà tó. so tẹ́ ẹ bá dúró lè pé ẹ̀yẹn fún mi ní àyà kan tó ṣàlàyé pé kẹ́yìn mùsùlùmí kẹ́ wọ́n bá Christianity ṣe ẹ wà lọ wọ àyà yẹn pé tó torí àyà mi ń bẹ lánàbí tí yàrá ti ń gbẹnu ẹ̀ sókè sọ pé ẹ máa ṣe dáadáa o ṣùgbọ́n dáadáa tí ń sọ bẹ́ẹ̀ yẹn tẹ́ bá lọ́wọ́ tẹ̀ ṣé àyà yẹn àwọn àfáà ń ṣàlàyé pé tó dáadáa tálà ní kẹ́ máa ṣe lẹ́yìn mùsùlùmí òdodo kìí ṣe pé kẹ́ máa ṣe dáadáa pẹ̀lú àwọn kírísítẹ́nì tàbí àwọn ará ilé yín sì ṣe mùsùlùmí o àwọn mùsùlùmí tó jẹ́ tẹ̀jọ́ ń pọ̀nú àlà oníbáwí kóyà àwọn àyà mi ń bẹ̀tẹ̀ pé ó yí sọ̀kalẹ̀ ní tànàbí yìí tí àlà sọ wípé àlẹ́ nìkan tó gbàgbọ́ náà àlà àti ànàbí pẹ̀lú ọjọ́ kẹ́ kó wá máa ṣe dáadáa pẹ̀lú àwọn alé rẹ̀ kò bá jẹ́ ọmọ kò bá jẹ́ bàbá kò bá jẹ́ ìyàwó kú tàbí alábàtàn kankan kó wá máa ṣe dáadáa sí wọn so gbogbo àwọn ìjọba lówó àwọn tẹ̀sí àyà yẹn ó clear gidi gan so àwọn nǹkan yẹn làwa fi ń ṣàlàyé fún yín pé ẹ kú ní ẹgbẹ́ òkùnkùn Islam Allah kì í ṣe Ọlọ́run so wọ́n kàn ń pè fún yín lọ́lọ́run ẹ̀yin náà ti sọ lẹ́ẹ̀kẹ́ ní Christianity
ipò wọn gbàgbọ́ nú Allah ṣẹ̀bá àwọn náà dẹ̀ nǹkan táwọn ẹ̀yẹ náà ń ké pé wọ́n ń pè lọ́lọ́run so Allah náà wọ́n gbé wá fún wa wọ́n ń pè lọ́lọ́run ṣe máa ti rí pé ọlọ́run gangan wọ́n kàn ń parọ́ mọ́ ni so àwọn tó wá kó àwọn bàbá wa lẹ́rú ń jọ kìnìún àná. mo fẹ́ béèrè. ẹgbọ́n sọ kí ni ìbéèrè yín. mo fẹ́ béèrè pé ṣé ọjọ́ gbèǹde wa. kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n kàn fi ìyẹn bí tírẹ́tì yẹn ni kò sí nǹkan tó ń jẹ́ ọjọ́ àjíǹde ayé àtúwálẹ̀ san ẹni tó bá ṣe dáadáa ó máa táyé wá ó máa jèrè iṣẹ́ rẹ̀ ẹni tó bá ṣe burúkú náà tó bá kú ó máa táyé wá ó máa jèrè nǹkan burúkú tó ṣe so kò sí nǹkan tó ń jẹ́ iná ẹ̀kọ́ gbé sílẹ̀ àkáyè náà kí ẹni tó dá yín tó lóun lòun dá yín nǹkan tẹ́ fẹ́ jẹ́ láyé òun ló ṣe yín bẹ́ẹ̀ wọ́n ẹ́ pọ̀ náà lọ́wọ́ á dá iná yẹn kò yé yín kẹ́ ẹ dá nǹkan kan ní ìsìn pé nǹkan yìí o bí aláṣẹ ń kílèmù ni o ọlọ́run ọba Olódùmarè ò ní kílèmù yẹn ṣùgbọ́n aláǹ kílèmù pé gbogbo nǹkan àyànmọ́ gbogbo nǹkan dára tí ẹ̀dá bá fẹ́ ṣe láyé òun lòun ṣe èèyàn bẹ́ẹ̀ òun lòun máa ń síyàn lọ́nà so ohun tó wá ṣe nǹkan yẹn onóòlù tó wá lọ dá iná pẹ̀tò ìwọ tí mo dá kí lórúkọ yín má bínú o kí lórúkọ yín. Mustapha tí mo dá yìí o ilẹ̀ Yorùbá mo dá ṣètò Yorùbá ní ọ̀sọ̀ ìgbọ̀n tó bá ti padà lọ́dọ̀ mi o inú náà ni ó padà sí ẹ rí i pé ẹnìyẹn kàn tẹ́tì yìí ni kò lè jẹ́ òun ló dá èmi àwọn nǹkan ni wọ́n kàn kóra wọn jọ kàn kọ ìwé yẹn tẹ́ bá máa darapọ̀ wọn dáadáa ẹ máa gbàgbọ́ yé àwọn nǹkan ni wọ́n kóra wọn jọ tó wá bí ìmọ̀ wọn ṣe rí ń gbà nígbà tí bójú ṣe rí bí ojú ṣe là sí nígbà yẹn wọ́n fi ń jẹra wọn lógun tíwáàmì yé yín because nǹkan táwọn fi ẹ̀sìn Islam ṣe gan ni pé gbogbo nǹkan tẹ́lẹ̀ fi dáàbò bo ẹ̀mí yín tẹ́lẹ̀ fi dáàbò bo dúkìá yín àti ìran yín wọ́n máa gbà lọ́wọ́ yín wọ́n máa ní pẹ́pọ̀ wọ́n súná tó bá ti wá gba alágbọ̀n àwọn pé aláàyàn ò lè jẹ́ kankan fún yín ẹ máa ráwọn Fúlàní àtọ́n tó ń já àwọn amárìtàn gbé ẹ̀sìn yìí wọ tó ń gbọ́ wọlé Yorùbá nípa ìdúnádòrò pẹ̀lú ó sì gbé wọ pẹ̀lú òwe bí wọ́n ṣe gbé wọlé Haúsá ẹ máa rí pé gbogbo nǹkan tẹ́lẹ̀ fi dáàbò bo ẹ̀mí pátápátá òun ni Kùránì máa takò so the next ni wípé tẹ́ bá ti wá gbàgbọ́ náà àlá yẹn wọ́n máa kógun jà yín dẹ́ẹ̀dẹ́ wọ́n máa pa yín ní nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa làwa fi wà bíbẹ̀ pé irọ́ ni wọ́n ń fi àlá pa o ẹ̀yin náà lẹ́nu pé tẹ́ bá fẹ́ pa ẹran ẹ máa kọjú rẹ̀ sí káàbà ẹ máa pe aláwọ̀ àkùbà ẹ máa pe aláṣẹ tó pa ẹran léyà tó bá fẹ́ pa èèyàn náà ní àwọn tó ń pa wọ́n fún àdá the same thing tẹ́ǹsì yẹn náà ó ní wọ́n ń pa wọ́n dẹ̀ ń pe aláwọ̀ pa àwọn èèyàn fún àlá ní sigidi kan ní àlá tó yẹ pé inú Saudi nínú Kaaba yẹn ibẹ̀ ló wà tí wọ́n mi yé yín so àwọn tó dẹ̀ gbé nǹkan wá fún wọn ní fi hàn gbé àlá eléyìí o kódà ibi tán pákéjì ẹ̀sìn yẹn dé gan tó máa fi àlá hàn ẹlòmíì kò ní í gbàgbọ́ nítorí pé bí àwọn àáfàá ṣe parọ́ fún wọn ló máa wà lọ́pọlọ rẹ̀ so àlá kì í ṣe Ọlọ́run o sì gidi inú Kaaba ló dẹ̀ ń gbé so bí àwọn ààrẹ. ìbéèrè mi tó wà kọyọ kan. Babadélé kẹsẹ wà ń bẹ mo ní mo lẹ́nu ẹnìkan béèrè mi báyìí. mo fẹ́ béèrè pé ẹ rákùn ṣé àkàndé bá wa láyé náà ni àbẹ́nìkan ló dá ogun wa sáyé. àwọn olólù àwọn ni. ń gbé ṣe àkàndé bá láyé láyé ni àbẹ́nìkan ló dá yín sáyé. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni ìbẹ̀rẹ̀ kí wọ́n máa ń bí èèyàn ni àbẹ́ ẹ̀ kí n gbọ́ kí wọ́n lọ bí èèyàn hospital. bẹ́ẹ̀ náà ni. so bí gbogbo ẹ ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà nìyẹn so ìbẹ̀rẹ̀ yẹ bó ṣe rí nìyẹn wọ́n ń bí everybody ni àbí sẹ́yìn ti rí èyìnbó tó bí dúdú rí. kìí ṣe bí tí ń lọ gangan nù. ajọ máa lọ bẹ̀rẹ̀ náà ni sẹ́yìn ti rí òyìnbó tó bí dúdú rí. so ó túmọ̀ sí pé ẹnìkan náà ò lè bí gbogbo wa tó bá yẹ kó bá fẹ́ lo fọ́mátì yẹn. so tẹ́ bá fẹ́ lo fọ́mátì pé ṣé ẹbẹ̀ nìkan ló bí gbogbo wa níwọ̀n bá ìgbọ̀tá pé àwa nìkan la lè bí funfun àwọn funfun ọ̀dẹ̀ lè bí àwa so logic yín ò work so olúkálùkù ló ní bàbá títí ẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn. àwa gbọ́ nínú tán pé ànábì Ádámọ̀ ọkọ̀ kọ́dá. inú tàn ìwó ń bẹ̀. a gbọ́ nínú àlùkùránì náà ni. Kùránì fáwọn ìtàn àwọn Lárúbáwá ni so láti fi kó yín lẹ́rú so kò ní tẹ́ bá sọ pé anything tó bá fẹ́ jẹ́ ìtàn a ní ẹ̀rí tó múnádóko so Adam and Eve wọn à nílùú. wọ́n ní sọ̀rọ̀ pé ẹlòmíì fẹ́ sọ̀rọ̀ bí ààyè. wọ́n ní sọ̀rọ̀ pé ẹlòmíì fẹ́ sọ̀rọ̀. nínú a máa ṣèbẹ̀ lómi sọ̀rọ̀ so Adam and Eve ìkónilẹ́rú lásán ni kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. ẹ̀kejì ni pé ìyàwó Adam láti mẹ́tẹ́ bá understand pé irọ́ lásán ni ìyàwó Adam
Allah ò mọ̀, Muhammed ò mọ̀, so wọ́n hun jọ ni. So Quran ò dárúkọ ìyàwó Adam torí pé ìtàn tí wọ́n sáré jíwò láti inú ìwé kan ẹ̀mọ́ tí ẹ̀ bá sáré kọ́pì nǹkan ṣe mọ̀ kí ni ò lè kọ́pì ẹ̀ tán torí pé ẹ máa nàgà wó ni ẹ máa tó dọ́gbẹ́ bójú sókè so ẹ lè ṣe àṣìṣe láwọn ibì kan ẹ lè má lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ lè má rí ìwò dáadáa ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. So ẹ rí ìdí tí nítorí pé ìwé tí wọ́n jí kọ tán fi kọ gbòtàn yẹn kalẹ̀ ni wọ́n ń pè ní bíbélì so fiction ni ìṣèkan tí ò ṣẹlẹ̀ so torí pé Muhammed ó jẹ́ ẹni tí ò lè kọ tí ò dẹ̀ lè kà ó jí gbogbo ẹ̀wù ni àwọn ará Júù ló ń kọ ìdí ẹ̀wà ní Quran so ibi tó ti ń jí wò òun ló ti gbàgbé pé òun ti omit ẹni tó ìyàwó Adam ló jẹ́ pé nínú gbogbo Quran látòkè délẹ̀ kò sórúkọ ìyàwó Adam níbi bẹ̀ ó ṣàdárúkọ Musa àbí ó dárúkọ Abraham ó dárúkọ gbogbo wọn so the main nǹkan tó yẹ kó dárúkọ owó mi tẹ̀ torí pé ó jí gbogbo ẹ̀wò ni so Adam ìṣẹ̀lẹ̀ tí ò ṣẹlẹ̀ ni but tí yàrá bá ti gba Islam a máa gbé ìgbàgbọ́ yín lé torí pé wọ́n fẹ́ tẹ ọpọlọ yín wọ́n fẹ́ tẹ ọpọlọ yín rí wọ́n fẹ́ jẹ́ kẹ́ ẹ lè dá ronú so wọ́n fẹ́ kẹ́ ẹ fi tilé ti yín bẹ́ẹ̀ kẹ́ wá gba tilé onílé so tí bá yẹ kí wọ́n bá tiẹ̀ sọ ẹni tó sọ nǹkan ilẹ̀ máa kọ́ wò pé kí ni ṣe máa pè nínú Islam tí wọ́n bá pé wọ́n gba àtìwá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni mùsùlùmí ṣe gbé wá ẹ máa ní pé kẹ́ ẹ kọ́kọ́ wo ẹni yìí pé ṣé ẹni ṣé kò tí ì parọ́ rí ṣé kì í ṣe oníwà burú ṣe understand ó túmọ̀ sí pé nǹkan tí wọ́n gbé àdìtì jẹ́ lórí ni pé wọ́n ń ṣe integrity test fẹ́ni yẹn pé ṣẹ́ni yẹn ṣíyàn dáadáa ni ṣe understand so Muhammad tó sọ̀rọ̀ yìí náà ẹ lè ṣe nǹkan yẹn náà fóònù náà so Muhammad tó sọ gbọ́ ọ̀rọ̀ yìí gan olè ní nígbà yìí àdìgún olè ní máa ń jà kiri ẹ̀dí wà ní Kùránì lójú pátápátá ó bòkù sùn oyè yín ó bọ́mọ kékeré sùn ó tún jalè gbogbo nǹkan aburú ayé ló ṣe ó túmọ̀ sí wípé ẹni tó sọ gbogbo nǹkan wọ̀nyí tí kò wá ní nǹkan ẹyọ kan tó dá báyìí tó ṣe.